Orílẹ̀-èdè Odùduwà ó sì máa dára. Orílẹ̀-èdè Yorùbá ó sì máa dùn sí. Ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ẹ jẹ́ ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, a ó rí pé ó máa dára. A kú bíbí ire o àwa ọmọ Yorùbá, a kú ìfọmọnìyàn ṣe, a kú ìrọ́jú, a kú àmúmọ́ra. Ẹni egun bá ń lé kó máa rọ́jú, bí ti ń rárá ayé ní rárá ọ̀run. Ìgbà díẹ̀ ló kù táwa ọmọ káàárọ̀ ojíire yóò bọ́ nínú ìgbèkùn, tá ó bọ́ lóko ẹrú táwọn aláìkọlà yìí kó wa sí, tá ó bọ́ nínú ìdè tí ò jẹ́ kí ìran Yorùbá ó tẹ̀síwájú. Òmìnira Yorùbá, ǹjẹ́ ìwọ ti fọwọ́ sí ibi? Bó bá jẹ́ lótìtọ́ àti lódodo ni ìwọ ń fẹ́ kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú, kí ìjínigbé ó dópin, kí ìpànìyàn ó dópin, ìfipábánilòpọ̀, bíba ire nǹkan oko jẹ́, dídún màhúrú màhúrú mọ́ni, káwọn ọmọ wa kàwé kó má ṣiṣẹ́, kí wọ́n rèlú òyìnbó àti wálé kó dogun. Yorùbá o, ẹnu ara ẹni la fi ń kọ méje, ọwọ́ ara ẹni la fi ń tún wà ara ẹni ṣe. Kò yẹ kọ́mọ ẹlẹ́ran ó jẹ́gun, kò yẹ kọ́mọ aláṣọ wọ àkísà, ṣó wá yẹ kọ́mọ bá wá dẹrú bí? Nínú ilé nìwọ wà ní. Fọwọ́ sómìnira Yorùbá, ìbá ṣe níbi iṣẹ́ rẹ, fọwọ́ sómìnira Yorùbá. Inú ọkọ̀ èrò tàbí ọkọ̀ rẹ, fọwọ́ sómìnira Yorùbá. Nínú ilé ìjọsìn àti mọ́sáàsì, fọwọ́ sómìnira Yorùbá. Ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ńkọ́, ẹ fọwọ́ sómìnira Yorùbá. Ẹ̀yin ọmọ ilé ìwé, ọ̀dọ́, ìyálájé, bàbálọ́jà, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, olọ́kadà, awakọ̀, àfi bínú yín bá dùn sí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí ní ẹ ò fi ní fọwọ́ sí òmìnira Yorùbá. Àìrìnpọ̀ á máa jọmọ ejò níyà o, ẹ̀kan parapọ̀ ìkan mọ́lé. Ẹjẹ́ fìgbánú kan sọ̀já ká lè bọ́ lóko ẹrú. Yorùbá o lórílẹ̀-èdè mi. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Yorùbá o lórílẹ̀-èdè mi. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Ilẹ̀ tó ṣàn fún wàrà àti fún oyin. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Iná ilẹ̀ wa dúró dédé. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Ilẹ̀ wa tó ń ṣàn fún wàrà tó yin. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Ẹ̀yin òbí wa ẹ jẹ́ ká lọ lé. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ jẹ́ ká rèlé o. She said,
ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi níbikíbi tí ẹ bá wà. Mo kí yín ẹ kú àsìkò tí a wà yìí, ẹni kérésìmesì ló máa dé o, ẹ̀yin ènìyàn ẹ yọ̀ ẹ fi ijó sí o, ẹ yọ̀ ẹ fi ijó sí o, ọdún aláyọ̀ ló máa dé o, ẹ̀yin fáǹsì wa ẹ yọ̀ ẹ fi ijó sí o, ẹ yọ̀ ẹ fowó sí o. Mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin olóríire, ẹ̀yin èjìká tí ò jẹ́ káṣọ mi ó bọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọlúkà. Bá a wúkọ́ ẹ gbọ́ wa, bá a síntọ́ ẹ gbọ́ wa, kò sí ní tá a bá ṣe ẹ ṣàdúró tì wá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Mélòó mo fẹ́ dárúkọ nú yín, mélòó mo fẹ́ dákọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo sọ pé ẹ ṣeun o, ojú ò ní tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá nítorí Yorùbá nation, tẹ́ ẹ dúró tọmọlúkà, ojú ò ní tì yín, ọ̀tá ò ní yọ̀ yín. Bẹ́ẹ̀ bá ń lù ú yóò máa dún, bẹ́ẹ̀ bá ń lù ú yóò máa dún, bẹ́ẹ̀ bá ń kàn án yóò máa ṣí fún yín ni láṣẹ Ìdùmarè. ẹ ní jìyà, ẹ ní kábàámọ̀ lórí ọmọ, lórí ohun gbogbo tẹ́ ẹ bá ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ wá jẹ́ ká kọjá sórí abala tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lé ní. Ẹ má gbàgbé o, ohun tí mo máa ń kọ́kọ́ tẹnumọ́ fún yín. Wọ́n gbalẹ̀ wa, ẹ̀yin fúnra ara yín ẹ wá ara lẹ̀ sílé. Ẹ má jò dìgbà tí ó bá dogun. Àwọn ọmọ Ìgbò rẹ́dí àti gbówó lẹ̀ láti ra gbogbo ìlú yín, wọ́n á rà, kò sí ní tẹ́fẹ́ ṣe. Wọ́n bá dẹ̀ máa sọ wọ́n láwọn owó àwọn làwọn ná. Wọ́n owó àwọn wọ́n lòun làwọn ná. Tọ́mọ Ìgbò bá máa sọ̀rọ̀, ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ wá lówó ni? Ẹ̀yin náà gbówó wá, báwọn ọmọ Ìgbò ṣe ń gbówó ńlá wá táwọn ara lẹ̀ ẹ̀yin, tí wọ́n ara lé yín ra gbogbo nǹkan yín, ẹ̀yin náà gbówó wá, ẹ rà, ẹ ṣèwé yín, á wà ń bẹ̀ odindi 5 years 10 years. Ara àwọn ilẹ̀ táwọn èèyàn rà ní gbogbo àdúgbò tó jẹ́ pé odindi 10 years ó dẹ̀ sì wà ń bẹ̀, kò sí ní tó ṣe. Odindi 20 years kò sí ní tó ṣe. Níwọ̀n ìgbà tó bá yẹ pé o bá tẹ̀lé òfin, tó tẹ̀lé ìlànà òfin, tó tẹ̀lé ní tó tọ́, kò sẹ́ni kámbà pẹ̀lú ẹ̀ tí ẹ ní. Bá mi sọ fún múndà ẹ̀sìn kó wá gbé bẹ́là kó lọ só mọ́wájú ta. Ariwo ẹ̀ ń disturb mi. Àdìkò fi ṣé ni ẹ̀ síta lọ́hùn. So tó bá ti rí bẹ́ẹ̀, ẹ̀yin lẹ́ni nǹkan yín, kò ní sí pé àjèjì kan déédéé wọlé gbìrìrì wọ́n kù gbùrù wọ́n dẹ̀ ra lẹ̀ mọ́ yín lára. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, wà ní Canada, wà ní abroad, ẹ wá délé, ẹ wá ní níbi kankan wọ̀ mọ́. A wá di pé gbogbo ibi tó yẹ kẹ́yìn náà rà, Ìgbò ti ra gbogbo ẹ̀ tán. Inú oko yín Fúlàní ti gba gbogbo ẹ̀ mọ́ yín lára. Ẹ tètè, ẹ̀yin náà ẹ wá ṣe. This is just an advice. Ilẹ̀ bàbá yín tẹ́ fi pé ó yẹ kẹ́ ta fún Ìgbò kẹ́ lè rówó, ẹ má ta fún Ìgbò mọ́. Ẹ fúnra yín tọ́jú ilẹ̀ yẹn, ẹ pa àwọn developer kan bá yín develop ẹ, kó yín fúnra ara yín láṣẹ lórí ẹ. Olóyè ọdún tó máa fi ṣe lẹ́yìn ọdún náà wọ́n hand over ẹ̀ lé yín lọ́wọ́, so that gbogbo eléyìí tá à ń sọ yìí kò ẹni ni ò tí ì yé wa, ó máa yé wa tó bá yá o, ó máa yé wa o. Torí pé kí ni ogun àsọtẹ́lẹ̀ kì í máa ń parọ́ tó bá gbọ́n. Ọmọ lẹ̀ ń bí dà sílẹ̀ wọ̀nyí o, ọmọ lẹ̀ ń bí sílẹ̀ wọ̀nyí. Nígbà tẹ́ bá ń bímọ dà sílẹ̀, tí ẹ dẹ̀ ń gbé gbogbo ilé tẹ́ ń gbélẹ̀ tẹ́ ń ta fáwọn ọmọ Ìgbò, tí inú igbó yín tó ń di ti Fúlàní, nígbà táwọn ọmọ bá dàgbà tán bo náà fẹ́ pè nílẹ̀ bàbá tiwọn. Táyé bá gba everybody, wọ́n á ti ta everywhere. Ó wà ń bẹ̀ lọ́ba. Ó yá mú kó lọ sùn. Máa wọ̀ tó bá ti dé kó sọ fún. So táwọn ọmọ bá dàgbà tí ò wá síbi tán fẹ́ wọ̀, tí ò sílẹ̀, tí ò sí kankan, kí nìkan ṣe? Wọ́n á wá gbalẹ̀ onílẹ̀ lọ. Ilẹ̀ onílẹ̀ yẹn wọ́n á wá máa ṣẹrú ńbẹ̀, wọ́n á máa ṣàtìpó ńbẹ̀. Kò wá ní sí ibi tá a lè pè ní tiwa. Ó kù sọ́wọ́ yín o. Kò sí gbogbo ibi tí ò sí nílẹ̀ Yorùbá. Bọ̀ ibẹ̀ kọ́ mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni. Mò ń sọ fún yín ni, ẹ wá tẹ́rù bá ń bà yẹn pọmọlúkà, abẹ́rẹ́ tiwa ti lókùn nídìí. Àwa lóòkọ́ lọ́mọdé orúkọ wa ó bàjẹ́. Ẹ pè wá ká bá yín ṣètò 10 plot 20 plot 30 plot 100 plot. Dédé wa ló ṣe.
anywhere in Yorùbá land ẹ ṣáà contact wa ká bá yín ṣètò ẹ̀ ó wà so that gbogbo ẹ̀ ò ní máa fi gbogbo gbà bọ́ sọ́wọ́ àwọn àjèjì òun ni mo ṣe ń tẹ̀ mọ́ yín létí àwa náà at the same time a lè ṣe kí ni a tún lè jẹun ibi tá a bá dẹ̀ ti ń ṣe ibẹ̀ náà láti ń jẹ ibi ò ní pa wá àní tọrọ àdẹ̀ ní máa ṣe kí ni àní máa lu jìbìtì Ọlọ́run ní jẹ́ kí yẹn ó jẹ́ ìpín tiwa ẹja kan lọ agbami ètò lénìí lẹ́ẹ̀kan sí Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ̀kúlé Yorùbá ní ọ̀bẹ ní bẹ́sù àtẹlẹsẹ̀ abẹ́nà ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ mọ̀ bẹni títí láéláé ẹ̀ ní jábọ̀ ẹ̀ ní ṣubú ẹ̀ ní dànù ẹ̀ tí ẹ̀ ní ṣubú débi tẹ́ ti fẹ́ ṣubú dànù lágbára Èdùmàrè. ṣé ẹ ríbi tí mo fẹ́ pọ́ìntì tá a ti fẹ́ sọ̀rọ̀ lénìí mo wo fídíò kan lénìí omijé bọ́ lójú mi mo máa ṣe o ẹ̀yin mẹ̀kúnnù gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí Adébáyọ̀ Shitu help me pin this program God will bless you David Ṣótúndé ọ̀kan làwọn ẹ bá mi pin Ọlọ́run àpọ̀ yín lé ojú òní tì yín ẹ ṣeun ṣeun ṣe rí in tó ń gba omi lójú mi màá play ẹ̀ fún yín sí ẹ̀yin fúnra yín á gbọ́ mo bá sọ fún yín wípé orílẹ̀-èdè tẹ́ ẹ wà nú ẹ̀ Nàìjíríà tẹ́ ẹ wà nú ẹ̀ orílẹ̀-èdè tó doríkodò ni orílẹ̀-èdè tí ò pé ni orílẹ̀-èdè tó ti fìyà jẹ àwọn bàbá ńlá bàbá ẹ ó tún fìyà jẹ bàbá ẹ ó fìyà jẹ bàbá ẹ ó tún fìyà ń jẹ ìwọ fúnra ẹ lọ́wọ́lọ́wọ́ ìdánilójú dẹ̀ wà pé ó máa fìyà jẹ ọmọ tó o bá bí Nàìjíríà tá a wà nú ẹ̀ yìí. Mob Bank ó tójọ́ mẹ́ta ojú yín rèé òyìnbó mi yẹn ló jọ ẹ̀rí kankan sọ ń pa Ọmọlúkà àbòyìnbó tí mo sọ help me pin this program Mob Bank ojú yín rèé ẹ tún yàbàrá sọ́dọ̀ wa lẹ́ni help me pin the program thank you so much God bless you ẹ ṣé ẹ bá mi ṣí ẹ̀yin tẹ́ wò mí ní Facebook ní TikTok gbogbo yín ẹ pín ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni tó bá ti ń kú bíi 20-30 minutes tí mo ti ń sọ̀rọ̀ màá wá sí ojú òpó lẹ̀kẹ́ dá sí torí tó yẹ kẹ́ ẹ dá sí ni mi ì ní dá ṣe lénìí ẹ̀yin ni kẹ́ ẹ múra láti pè mi ì ní dá ṣe. nǹkan mẹ́ta ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí fún yín o mẹ́tẹ̀ẹ̀ta kì í dẹ̀ ń ṣe àròsọ kì í ṣe pé mo kàn wá rò ó sọ mo fẹ́ kí gbogbo wa jókòó ká ronú jinlẹ̀ lórí ẹ̀ ni ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ ó ní í ṣe pẹ̀lú Ṣeun Kútì Délé Fárótìmí Ṣòwòrẹ́ ìdí tí mo ṣe píkì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wípé Ọlọ́run tó ṣẹ̀dá ìran ọmọ Yorùbá tó dá ilẹ̀ yìí tó dá yàtọ̀ ló rínú rọ́pọ̀ mi pé mo nífẹ̀ẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tayọ I love them so much ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò wá yẹ kó burú títí ká má rí kan nínú wọn tí ò ní disappoint ó wá jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn fún mi pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wà disappointed to themselves wọ́n disappoint ara wọn kì í ṣe mi nìkan sọ̀rọ̀ mi yé wa ẹ̀yin tẹ́ ń wo fídíò mi ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn they were learned people Ṣeun ni mo lè sọ pé kò kàwé tó nú wọn Ṣòwòrẹ́ kàwé ó kà ní Nàìjíríà ó kà lókè òkun Délé Fárótìmí kàwé ó kà ní Nàìjíríà ó kà lókè òkun Ṣeun tá a sọ yìí kì í ṣe pé kò kà náà ó kà á kò kàn tó táwọn méjì tó kù ni ṣùgbọ́n ìyẹn ò sọ pé Ṣeun ò lọ́pọlọ àwọn ẹ̀yin tẹ́ bá ń wo fídíò yìí ẹ pín mi wá sí fídíò yìí láti patronize kankan nú wọn mo wá fi ọ̀rọ̀ gbá wọn lára nítorí wọ́n disappoint ara wọn wọ́n disappoint bàbá wọn wọ́n disappoint ìran wọn torí pé kí ni ibi téèyàn bá ti ń lérò pé ó yẹ kéèyàn bá ọgbọ́n kò yẹ kéèyàn bá àgọ̀ níbẹ̀ má bẹ̀rẹ̀ látòrí Ṣeun jẹ́ kí n sòtítọ́ fún ẹ Ṣeun gbogbo pálapàla tó ń ṣe Ṣeun kò pé ẹ tó o bá mọ̀ mọ́ ń sọ fún ẹ lénìí lọ béèrè lọ́wọ́ àwọn tó ń bòkú sọ̀rọ̀ míì ṣàbòkú sọ̀rọ̀ lọ béèrè lọ́wọ́ àwọn abòkú sọ̀rọ̀ lọ béèrè lọ́wọ́ àwọn aríran lọ ṣe nǹkan tó bá yẹ kó o ṣe tutù tó bá yẹ kó o ṣe wàá rí i pé bàbá tó bí ẹ àti ìyá ẹ wàá rí i pé inú ẹkún ni wọ́n wà nítorí ẹ because wọ́n wà disappointed because of you. àwítà ìwé Ṣeun mi ò sọ pé kó o gbé Yorùbá rù sórí kó o sọ pé Yorùbá must go ṣùgbọ́n mo ń tẹnumọ́ fún ẹ ní gbogbo ìgbà Ọlọ́run tó ń ṣe ètò
kì í ṣe dandan a sọ pé dandan Ọlọ́run lò ẹ́ o ṣùgbọ́n Ọlọ́run fúnra ra ẹ̀ ó mọ ohun tó rí tó fi dá oníkálukú síbi tó dá sí Yorùbá dẹ̀ pé ó ní ibi orí dẹ̀ dání sí ibẹ̀ là á gbé ibi orí dání sí ibẹ̀ là á ń gbé Ọlọ́run tó rí ẹ tó rí irú èmi nílẹ̀ tí mo fẹ́ Yorùbá tọkàntọkàn tí ò dá mi sọ́dọ̀ màmá Fúnmi Kútì tí ò dá mi sí ilé Fẹlá Kútì pé kó já wọn lábí mi bàbá tó bí ẹ lóòótọ́ Nàìjíríà ló ń jà fún pé kó dáa ṣùgbọ́n gbogbo àgbáńlá ayé ló mọ̀ yìí pé Fẹlá fi Yorùbá ṣe number 1 nínú ìrìn àjò ẹ̀ báwa ò súnmọ́ bá àmọ́ agbọ́kàn wípé Yorùbá Fẹlá ò fi Yorùbá ṣeré bó tiẹ̀ jẹ́ páwọn èèyàn míì rí àwọn alámúgbó ni igbá ni ó lè já amúgbó ó lè jẹ́ tibí ó lè jẹ́ tọ̀hún ṣùgbọ́n mò ń sọ fún ẹ ní pé Fẹlá àti ìyá tó bí Fẹlá tó jẹ́ grandmother ẹ they were proud Yorùbá people mo dẹ̀ ń sọ gbogbo bí ìyá yẹn ṣe jà tó gbogbo bí Fẹlá ṣe jà nítorí Nàìjíríà tó ìbá ṣe wípé wọ́n mọ̀ ni wọn ìbá ti ja ìjà yìí ìjà táwa ṣe ń pariwo wọn bá jà nígbà tí wọ́n wà láyé ṣùgbọ́n wọn ò mọ̀ òye wọn wá ya adọ́run mòótọ́ Ọlọ́run má ṣe ẹ́ ládọ́run mòótọ́ Ṣeun tó bá jẹ́ pé wọ́n fúnra rẹ̀ fẹ́ lu ọpọlọ tọ́lọ́run jogún fún ẹni Ṣeun ó yẹ kó o lè ròyìn pé ìyá tó bí dádì mi wọ́n máa ròyìn pé ó bá Nàìjíríà fagidi pé kí ìlú lè dáa kí ìlú lè tòrò síbẹ̀ ìlú yẹn ò dáa Ṣeun ó ronú lọ́bẹ̀ bàbá tó tún bí ẹ tó tún jẹ́ ọmọ màmá yẹn tún dáyé òun náà tún bẹ̀rẹ̀ ó tún bá jọba pò ó bá wọn pò títí Nàìjíríà gọọmenti ló pa ìyá bàbá ẹ wọ́n jù látòrí ọsì ẹ wọ́n jù sísàlẹ̀ ikú ẹ ló pa màmá yẹn ọ̀rọ̀ gbogbo bí bàbá ẹ ṣe kọrin tó ṣe forin jà bó ṣe ja ìjà ẹ tó mo ń challenge ẹ Ṣeun Kútì ẹ pín kẹ́ ẹ jẹ́ kó dọ̀dọ̀ Ṣeun mo challenge ẹ bí Fẹlá ṣe ja ìjà yẹn tó jọ impact wo ló ní nínú Nàìjíríà up till now Fẹlá jà dáadáa fún wa so therefore a litre of fuel is currently at 3 naira 20 naira rather òun ni wọ́n ń tà lọ́wọ́lọ́wọ́ nítorí ìjà tí Fẹlá jà a bag of rice lọ́wọ́lọ́wọ́ is 2,000 naira nítorí ìjà tí Fẹlá jà sìmẹ́ǹtì is 300 naira nítorí ìjà Fẹlá impact wo ni ìjà tí bàbá ẹ jà kí ni impact tó ní nínú Nàìjíríà Ṣeun mò ń bí ẹ you are looking sorry mo believe pé o ní ọpọlọ mo dẹ̀ sì gbàgbọ́ bẹ́ẹ̀ pé o ní ìkà ló ń ṣe ìwọ Délé Fárótìmí àti Ṣòwòrẹ́ ìkà lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe fún ìran ọmọ Yorùbá Ọlọ́run dẹ̀ máa bí yín tòrọ́ Ọlọ́run rí ilẹ̀ Ìgbò nílẹ̀ tí ò dá yín síbẹ̀ pé kẹjọ́ ọmọ Ìgbò Ọlọ́run rí Fúlàní nílẹ̀ tí ò dá yín sí Fúlàní kò dá yín sí Sókótó pé kẹjọ́ ọmọ Sókótó kò dá yín pé kẹjọ́ ọmọ Kànúrì ó dá yín pé Yorùbá lẹ máa jẹ́ bàbá máa wí tàìwí ẹ sọ pé ẹ ṣe ethnic ẹ ṣe ethnic bigotry ẹ ṣe gbá ẹ ṣàwo you stand for Nigeria Délé Fárótìmí ń sọ̀rọ̀ ó lóun gbàgbọ́ pé Nàìjíríà sì máa dáa ẹ sà ara yín ò yá ló jẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ sà tára yín bá yá nítorí pé yín fúnra yín ìjà tẹ́ ń jà yín fúnra yín gan ó wà nínú ara yín torí tí ò bá sí nínú ara yín you should be able to know you should be able to acknowledge yí pé kò sí májíìkì tán lè ṣe tí Nàìjíríà fi lè dáa you are not as better as Awólọ́wọ̀ ó dáa títí ó dáa tó Awólọ́wọ̀ ó dáa tó Akíntọ́lá àwọn ọmọ yẹn gbìyànjú wọn tiraka nítorí Nàìjíríà nothing happened ẹ pín program ẹ jẹ́ kó dọ́dọ̀ àti Fárótìmí àti Ṣòwòrẹ́ àti Ṣeun Kútì gbogbo wàhálà àwọn tó ti kọjá lọ wọ̀nyí gbogbo làálàá wọn pé kí Nàìjíríà lè wà òkè kí ni àbábọ̀ ẹ̀. God bless you for the gift. Thank you so much. Ifáyẹ̀ṣe, God bless you. I appreciate you. Àwọn tèmi. So àwọn wọ̀nyí gbìyànjú ni ṣùgbọ́n òfò ni gbogbo ẹ̀ já sí ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ ọmọ
Yorùbá ló yẹ, òwe Yorùbá ló yẹ kẹ́ ẹ tẹ̀lé. Òwe Yorùbá yẹn ní tí iwájú ò bá ṣe é lọ, ó yẹ kẹ́yìn ṣe é padà sí. Ṣùgbọ́n iwájú ò ṣe é lọ fún yín, ẹ̀dẹ̀ fagídí ẹ̀ ń korí bọnú igbó iwájú yẹn lọ. Lórí bìlíìfù yín pé ẹ máa jánà ńjọ́ kan níbi tí ò ti sí ọ̀nà, aṣálẹ̀ tó lọ tí ò sọ́nà. Ẹ̀yin bìlíìfù pé ẹ máa jánà. Ìwà òmùgọ̀ ni. Béèyàn bá rìn ìrìn àjò tí ò dẹ̀ mọbi tí ọ̀nà já sí, tó o bá mọbi tó ń lọ, wàá mọbi tó o ti bọ̀, wá padà sẹ́yìn. Ẹ padà sójú ọ̀nà òtítọ́, ojú ọ̀nà ìgbàanì. Nàìjíríà ò ní oore tó fẹ́ ṣe fún ẹ̀dá alààyè kankan. Ìwọ tó ń sọ̀rọ̀ yìí, Ṣeun Kútì, mo challenge ẹ, jáde síta kó sọ fún mi pé oore báyìí Nàìjíríà ṣe fún mi rí. Mo challenge ẹ pín kẹ fún Ṣeun. I want to know. Oore tí Nàìjíríà ṣe fún ẹ rí, Ṣeun Kútì, jáde kó sọ fún ọmọ Nàìjíríà pé this is what Nigeria has done for me. Délé Fárótìmí, bàbá onírun yẹ̀wúkẹ́, mo challenge ẹ. Oore wo ni Nàìjíríà ṣe fún ẹ rí? Jáde kó sọ fún mi. O lọ school ọ̀fẹ́, àbí bẹ́ẹ̀ kọ́? Délé Fárótìmí, free education, olórí ọ̀fẹ́ free health. Kí ni Nàìjíríà ṣe nínú life ẹ rí? I want to know. Ṣòwò rẹ, ìgbà tó lọ school kò sí strike, kì í strike ńgbà yẹn. Gọ́ọ̀mẹ̀ntì máa ń gbówó ńláńlá fún yín kẹ́ lọ fi ṣe research. Ó jàǹfààní Nàìjíríà kọjá àfẹnusọ. Jáde kó kẹ́ ẹ sọ fún Nàìjíríà, gbogbo àgbáńlá ayé, that you have benefited from Nigeria. Or is it because of that name Nigeria? Tẹ́ ń jẹ́ outside Nigeria, tán fi mọ̀ yín pé you are from Nigeria. Òun lóore tí Nàìjíríà ṣe yẹ. Your grandmother, Ṣeun, your grandmother she has been born before the existence of Nigeria. Your mother was, I think it's 1906 or 1905. Your mother was almost 12 or 13 years old. Ó ti lọ́mú, màmá ẹ̀ á ti lọ́mú láyà kó tó di pé Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní jẹ́ Nàìjíríà. Why are we deceiving ourselves? Kí ló ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ṣíwájú nínú bí ìran Yorùbá ṣe máa bọ́? Àbẹ́yìn náà ń bẹ̀rù. Yorùbá ṣòro jà fún. Yorùbá ṣòro jà fún. Tí ẹ bá sọ pé Yorùbá ṣòro jà fún, ìwà tẹ́ ń hù nínú ìran Yorùbá, ìran wo ni irú ẹ̀ ò sí? Mo fẹ́ mọ̀. Ẹ sọ ibi tí ò bá ti sí, ẹ sọ fún mi. I want to know. Òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ọmọ ìyá àsọkúsọ ni. Ẹ wo ìyà tó ń jẹ mẹ̀kúnnù ní Nàìjíríà lénìí. Níbo lẹ wà láti lè fight fún wọn, láti lè jà fún wọn? Ẹ̀yin dà. Where are you? Ẹ̀yin dà. Délé Fárótìmí kọ̀wé. Ó sọ̀rọ̀ nípa the judiciary system of Nigeria. Ó pè lórúkọ the criminal judiciary of Nigeria or whatever. Ó dìjà láàrin òun àti bàbá Afẹ́ Babalọ́lá. Ẹni pé mi ò sọ̀rọ̀ lọ́dọ̀ bàbá Afẹ́ Babalọ́lá. Bàbá jíhìn tó bá dọ̀run. Èmi believe mi ò dọ̀run rí, ṣùgbọ́n mo mọ̀ yìí pé kò sí ẹ̀dá tó bá kú á lọ jíhìn lọ́run in tó gbélé ayé ṣe. Ẹ dẹ̀ má jẹ́ kí n tàn yín. Tẹ́nìkan bá ń tàn yín, tí pásítọ̀ kan bá ń tàn yín, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo irọ́ tẹ́rí tán kọjọ́ tẹ́ ń kà tẹ́ ń pè ní Bíbélì yẹn, bá ńlá irọ́ ni. Ọ̀rọ̀ Ọlọ́run ó ní ṣe pé supernatural thing ni. Ni mọ́ tó ti jẹ́ ènìyàn scientifically, ó yẹ kó o lè differentiate between good and bad. Kò dìgbà tán bá kó tó bá ka Bíbélì kó tó mọ̀ yìí pé kíní nǹkan rere ni, kíní ohun búburú ni. The only thing tí mo fẹ́ kí everybody mọ̀ ni pé there is God. Òwe ìyàwó Jonathan, there is God o. Èmi mọ̀ pé Ọlọ́run wà. Tí ìwọ náà bá gbàgbọ́ pé Ọlọ́run dẹ̀ wà, ó yẹ kó lè mọ̀ pé àti rere àti búburú òun láyé. Ó dẹ̀ yẹ kó lè identify méjèèjì pé rere àti burúkú méjèèjì ló wà. Eléyìí nǹkan rere ni, eléyìí nǹkan burúkú ni. Nígbà tó o bá wọ ọmọlàkejì ẹ tó gbébọn sí létí tó yìn pa torí pé o fẹ́ kó nǹkan ẹ lọ, wọn ò nídìí àti ka Bíbélì fún ẹ kí ìwọ fúnra ẹ tó mọ̀. Wọn ò nídìí àti ka Kùránì fún ẹ kó o tó mọ̀ yìí pé tó o ṣe yìí nǹkan burúkú ni. There is no need to read the Bible or the Quran for you.
kó tó lè identify pé nǹkan burúkú rèé torí ẹni yẹn tó pa yẹn ó dẹ̀mí ẹ̀ légbodò even if it is in the Bible that you shall not kill ó yẹ kó mọ̀ pé ń burúkú ni so therefore kò sí ẹnikẹ́ni tó bá ṣe rere tàbí tó ṣe burúkú tí ò ní jíhìn lọ́dọ̀ Ọlọ́run bàbá Afẹ́ Babalọ́lá á jíhìn lọ́dọ̀ Ọlọ́run tó bá dọ̀hún gbogbo tó bá ṣe nílé ayé ipa tó kó fún ìran Yorùbá á sọ tó bá dọ̀run oníkálukú máa jíhìn iṣẹ́ ọwọ́ ẹ̀ pín program yẹn tẹ́ wò mí ní Facebook màmá mi ẹlẹ́yìn Ọbáfẹ́mi kò ní bàjẹ́ fún yín mọ́mì mo dúpẹ́ gbogbo ìgbà lọ́wọ́ yín mọ́mì mi ojú òní tí ìyẹn mọ́ lókè ni àwọn abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ò jẹ́ kí Ọmọlúkà ò jábọ́ àwọn tó pọ̀ wá nìyẹn mọ́mì ẹ̀ à ní jábọ́ lẹ́yìn yín láṣẹ Èdùmàrè ẹ̀ sì ní sunkún lórí ọmọ yín ẹ̀ ṣeun gbogbo ìgbà. so tí n bá ń sọ̀rọ̀ mo mọ ìdí tí mo fi ń sọ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ láàrin Délé Fárótìmí àtàwọn pípù yìí ìdí tóun dẹ̀ fi ń sọ ni wípé ìyà tó ń jẹ mẹ̀kúnnù kì í ṣe kékeré ṣùgbọ́n èmi ń sọ fún yín wípé ọ̀nà tí Délé Fárótìmí tó gbà fi sọ ọ̀rọ̀ yẹn tàbí tó fi já ìjà yẹn kì í sọ̀nà tó bófin mu ẹ má sì mí gbà mí ò ń ṣe lọ́ọ̀yà tí bá tí kì í sọ̀nà tó bófin mu kì í ṣe pé mo ní kò wà legal ó lè jẹ́ legal way àwọn náà mọ̀ lọ́ọ̀yà jọ ni wọ́n kàn jọ máa pò ọ̀nà tí mo fi sọ pé kò bófin mi ni wípé kò rí lọ́nà tí mẹ̀kúnnù fi máa fẹ́ràn ẹ̀ mẹ̀kúnnù mélòó ló kàwé ẹ̀ Délé Fárótìmí mẹ̀kúnnù mélòó ló máa ń tó kọ síbẹ̀ èmi àṣepẹ́sì gan mi ò rówó rà nínú ibi tó gbé sí ní Amazing mi ò rówó rà sẹ́mi tí mi ti jẹun ni màá ní mo fẹ́ lọ ra ìwé nínú Amazing àbáwọn ìyá tí ò mọ kinní kankan náà fẹ́ ọ̀nà tó yẹ kó fi jà ìjà fún mẹ̀kúnnù ipe ìyìn ìjọba bó ṣe rí ó kù díẹ̀ ìran yìí àwọn yìí fìyà ń jẹ eléyìí ò tó ti bí ò ṣe ó já ìjà náà bẹ́ẹ̀ gbogbo yín lẹ́gbọ́n náà lùbọ̀kọ́rẹ́ jẹ́ ìgbà kọ́nà ẹ̀ ń bú Sunday Ìgbòho Sunday ọmọ Adéyẹmọ Ọlọ́run ti dá òṣìṣẹ́ ìyọ́nú Ọlọ́run ni kódà bí Sunday ti pa èèyàn 1 million rí mo garanti pé Ọlọ́run á foríjì nítorí ìjà tó jà fúnra ẹ̀ ẹ̀yin lẹ ń pè lápàyàn àbí ẹ̀yin lẹ sọ pé tọ́ọ̀gì ni ìbá àti pààyàn 1 million rí Dáfídì apààyàn ni síbẹ̀síbẹ̀ Ọlọ́run pè ní ẹni bí ọkàn mi torí ìfẹ́ tó ní sí rẹ̀ apààyàn ni Mósè in tí Ọlọ́run ò ṣe fún ẹ̀dá alààyè kankan rí àná ó pè yìí in tí Ọlọ́run ò ṣe fún ẹ̀dá alààyè kankan rí Ọlọ́run ṣe fún Mósè kí ló dẹ̀ ṣe ó fi Mósè ó fi ara hàn Mósè ẹ̀dá alààyè kankan ò rí Ọlọ́run rí even according to bọ́n ṣe kà nínú àwọn ìwé míì tá a tún gbọ́ àwọn áńgẹ́lì gan ò rí Ọlọ́run rí wọn ò kì í rí Ọlọ́run àwọn áńgẹ́lì lọ́run wọn ò rí ògo Ọlọ́run ni wọ́n máa ń rí the radiant the glory ohun tó ń tan ìtànṣán Ọlọ́run ni wọ́n rí wọ́n fi ń yin Ọlọ́run lógo ṣùgbọ́n Ọlọ́run fi ara hàn Mósè torí ìfẹ́ tó ní sí tí ò ṣẹlẹ̀ rí torí pé Mósè ṣe kí ni Mósè nífẹ̀ẹ́ ìran ẹ̀ ọmọ Adéyẹmọ jáde ó jáde ó jà takuntakun ó jà ó pariwo gbogbo nǹkan tí mẹ̀kúnnù fẹ́ sọ tí wọn ò rí sọ Sunday Ìgbòho jáde ó sọ ẹ wo èrò lẹ́yìn Sunday abẹ́ ẹ̀ rí tí mò ń rí ni ẹ wo ibì kan ṣoṣo rè é ẹ wo èrò. Ibi kan péré nìyẹn tí n bá gbé mi sí fún yín ẹ lanu ni pé yìí ẹ tún ìlú mi tún rè wẹ. Bọ̀dá Island àgbà navy blue check jákàmọ̀ lọ́sìgbò ìgbò wọn gbé tí wàá tàn bí the love is too much.
ṣe bẹ́ẹ̀ rí how much ni Sunday gbé sílẹ̀ pé ẹ bá mi pín fáwọn gbogbo tó jáde yìí kí ló múnú wọn dùn torí pé nǹkan fẹ́ sọ tí ìjọba ò lè tí wọ́n mọ̀ pé táwọn bá sọ ìjọba ò ní gbọ́ òun ni Sunday ọmọ Adéyẹmọ bá wọn sọ and that is why they were happy tí Sunday ṣe pariwo pé ẹ jẹ́ ká jọ pariwo síta wọ́n dẹ̀ jáde wọ́n tì í wọ́n back it up ẹ wérò èèyàn mélòó ni wọ́n fún lọ́wọ́ nínú gbogbo àwọn tó tẹ èrò tẹ rí yẹn èló náà ti fẹ́ fún wọn gan bó náà ti fẹ́ rówó fún wọn ẹ wo bó ṣe tú síta bọ̀dá Délé Fárótìmí this is what you supposed to do. in tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn kẹ́ ẹ jà kẹ́ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá dúró tì yín bó jí àwa ọ̀dọ́ tẹ́yìn ẹ̀yin kan bìlífù pé ipa jẹ́ kúrútù àmọ́ nǹkankan illiterate ló mú wa ń pariwo secession bó jà wá yẹn ló tì yín lẹ́yìn wọn ò bí yàrá kú anybody dáko ló ń fẹ́ kojú yín. ẹ wo Sunday Igboho tí Sunday bá fẹ́ wọ Nàìjíríà bọ́n ṣe pariwo ẹ̀ tó lé ní àwọlé ọmọ ọlọ́mọ ti ṣe léyìí tó fẹ́ jọ lóhun ti gbà fún kò síbi tẹ́ ti dárúkọ Sunday tá yóò ti ń gbóṣùbà fún pé yé ọmọ ìgbìyànjú ẹ̀yin tẹ́ ẹ tún kàwé tẹ́ ẹ jáde ẹ̀yin yẹn gangan lẹ wá fi ọmọ Yorùbá ẹ fi wá ń gbálẹ̀ ẹ fi wá ń play ẹ fi wá ń ta tẹ́tẹ́ ẹ wo Sunday ẹ wo Ṣeun Kútì tí ẹ wá worst Ṣeun Kútì Ṣeun ó disappoint ara ẹ o Ọlọ́run tó dá ẹ rínú mi ó mọ̀ pé I love you wọ́n sọ ni but you disappointed yourself. People are suffering. Ẹ wo orújà tí Délé Fárótìmí jà ìjà tó tọ́ ni but ọ̀nà tó gbé gbà yẹn ọ̀nà tó rọ̀ǹgì ní ọ̀nà tó gbé gbà báyìí òun ló dá ìjà láàrin òun àti bàbá Fẹ́ Babalọ́lá sílẹ̀ àwọn náà mọ̀ bọ́ ṣe fẹ́ settle ẹ̀ let them go and settle it. Ẹ wo fídíò tí mo sọ fún yín pé mo wò wàhálà ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ̀ mọ̀ ìyà ń jẹ ẹ̀yin mẹ̀kúnnù fídíò tí mo fẹ́ kẹ́ ẹ wò yìí tí mo fẹ́ gbé sí yìí ó ní point tí mo fẹ́ gbé jáde fún yín màá dẹ̀ gbé point yẹn jáde tá a bá ti débẹ̀ ìyá yẹn sọ statement kan kò mọ̀ pé ṣe lòun tún yìnbọn lura òun lẹ́sẹ̀ ẹ gbọ́. Sentenced to death by hanging in Osun State for stealing fowl. It's on Google. You can search for it. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo rìnrìn àjò kan ní ọdún kan mi mọ̀ pé mo lè padà délé ni wọ́n gbé mi lọ nígbà tí mo débẹ̀ bórí mi ṣe mo ní tó tírí àjò ibà ti ẹ̀pin síbi ṣùgbọ́n kọ́mọ mi ó sá jáde Peter àti rìndé lórí ọ̀rọ̀ yìí o ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. àwọn ọmọ yẹn pé wọ́n ní àti adìẹ ẹ̀yìn kankan gbogbo àwọn tí wọ́n sá wà ládùúgbò náà sá ń bá wa bẹ̀ pé máa sá lọ gbà tó lọ́nà ó tiẹ̀ mọ́ parẹ́ ò mọ́ ọ̀ tiẹ̀ ọjẹ́ ò bàtí ọlọ́sà àti ṣe tí wọ́n ti rí ẹ mú yẹn yẹra ó sá dì láì ní pé òní sá pé nǹkan tó mọ́wọ́ tẹ̀ mẹ́sẹ̀ kan wá mú o kò sá o tí àwọn ọlọ́pàá yẹn tí wọ́n fi mú àṣà wọ wàhálà yẹn. ó sá ń ka ìwé yẹn táwa náà dẹ̀ rí i pé ó ń kàwé ní ó graduate níbẹ̀. bẹ́ẹ̀ pé àní owó lọ́wọ́. ẹ wá lọ sí fún graduation ni kí ló read medicine ló read ó read medicine lẹ́wọ̀n. ní DP yẹn bá ní kí n lọ wá 30,000 wá tí n bá fẹ́ kọ́ ọmọ mi rẹ̀wọ̀n lẹ́nu kan 20,000 sáà ní agbára pin dé àrí 20,000 ibẹ̀ lágbára. ní 2010 lẹ́ ń sọ yìí. pé kí n wo dáadáa o òun ò bímọ òun dẹ̀ ṣàánú ló bá yà. Gọ́fúnà Adémọ́lá Adélékè mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín kí ẹ fi ojú àánú kí ẹ fi wò mí torí ní ọdún tí wọ́n dá ẹjọ́ yìí ohun tí adájọ́ sọ ni pé lẹ́yìn ọdún 10 gọ́fúnà tó bá wà lórí ipò òun ló lè pardon ọmọ yìí lọ́run ni mo fi bẹ̀ yín ìyọ́nú Ọlọ́run ẹ síjú àánú wò mí torí ọmọ kan ṣoṣo mo wá mi kógun igun tó dé mi ò rí o mo wọ́ ọmọ mi ò rí ẹyọ kan ṣoṣo tí mo ní dé mi ò ní gbẹ́kẹ̀lé mi níbi kankan bí mo ṣe ń sọ̀rọ̀ ju ọmọ yìí lọ ẹ dákun ẹ síjú àánú wò mí gómìnà wa ọlọ́lá wa aláṣẹ wa nípìn ilé Ọ̀ṣun ọmọ odò ọ̀tẹ̀ ni mí ọmọ ìlú Ọ̀yàn ẹ síjú àánú wò mí mo tún wá ara wẹ́ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ́ máa fún kálukú láti ṣe látìgbà tí mo ti máa rí àjò ọmọ ìka mi ò sọdún ayọ̀ rí o kò sí kankan tí mo rí ṣe tẹ́gbẹ́ mi ṣe láyé tí mo ṣe mi ò jẹ́yàn mi ò bẹ́gbẹ́ pẹ́
mi ò lówó lọ́wọ́ mi ò ní sẹ́lọ̀ kò sówó tí mo lè dá lẹ́lẹ̀ tí mo lè rí sé o mi ò rí kó jọ. àbí ó kú ọ̀rọ̀ ọmọ. ẹyọ kan leléyìí o nínú millions of àwọn ọmọ Yorùbá tí ìyà ń jẹ tí wọ́n ń jẹ ya ìmọ̀dí tí Nàìjíríà ń ba yí ẹ̀jẹ̀. Imagine ọmọ tí wọ́n gbé sọ́gbà ẹ̀wọ̀n wọ́n ló jí chicken ẹdìyẹ wọ́n gbé sọ́gbà ẹ̀wọ̀n wọ́n ládájọ́ dá ẹjọ́ pé kán lọ yẹgi fún un bóyá èjì ẹ̀ ó possible kó jẹ́ òfin ní pé tí ò bá pé certain age wọn ò tí ì lè pa á bóyá nǹkan tí ò tí ì jẹ́ kán pa ọmọ òun gan nìyẹn. Mo believe pé ìgbà tí wọ́n gbé bóyá kò tí ì di adult wọ́n dẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n yẹn ọmọ yẹn wá ń lọ school ọmọ yẹn ń lọ school wọ́n ló tún rí di mẹ́sìn nínú ọgbà Jesus Christ ẹ wo irú ògo yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní ilẹ̀ káàárọ̀ ojíire tí wọ́n ń jẹ ìyà àìmọ̀dí. In tó dùn mí tó bà mí lọ́kàn jẹ́ òun lẹ́yìn ẹ̀yin mẹ̀kúnnù wọ̀nyí ẹ̀yin tẹ́ ẹ̀ lé tí ẹ̀ ní ẹnikẹ́ni tẹ́ ẹ̀ léèyàn bíi tèmi ẹ̀ tún sátẹ̀lé olóṣèlú wọ̀nyí ẹ̀ tún tẹ̀lé wọn ẹ̀ réyàn jà fún yín ẹ̀ lálágbọ̀ràn dùn ẹ̀ lẹ́nikẹ́ni àfọlódùmarè ọba ọlọ́run ò dẹ̀ ní sọ̀kalẹ̀ wá gbèjà yín àwa iná lọ́lọ́run máa lò omi ìbínú jẹ́ bu ọkàn mi ọmọ kan ṣoṣo. Look at the system ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo fídíò mi èèyàn jí Ibrahim àbí kí ló ń jẹ́ Ibrahim Mena tó wà ní pensions commission ó jí almost 200 billion naira wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ ó ṣe rí ẹ̀ nínú ilé o ó ń gbádùn owó ẹ̀ o ó ń gbádùn owó ẹ̀ o. Gọ́vnà Kogi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi lẹ̀ ó fi owó stéètì ó fi san owó skul ọmọ ẹ̀ títí fún ọdún 10 ó ń gbádùn ayé ẹ̀ ó ń jayé ọlọ́ba ó ń gun yacht ó ń ṣàtà plane ó ń rìn ó ń dá gọjọgọjọ ó tún juwọ́ sọ́lọ́pàá ó ń ṣe fàájì wọn ò mú wọn ò ní kàn yẹgi fún un. Adájọ́ tó dá ẹjọ́ yìí gan pé kán lọ yẹgi fún irú ọmọ yìí ó yẹ kán yẹgi fún irú adájọ́ yẹn tó bá jẹ́ pé adájọ́ kan ló dá ẹjọ́ náà ó yẹ kán yẹgi fún adájọ́ yẹn. Ìwọ adájọ́ tó dá ẹjọ́ yẹn sẹ́ ò ní láyọ̀ lórí ọmọ ò ní ayọ̀ ò ní láyọ̀ lórí ọmọ mi ò mọ tó ṣẹlẹ̀ mi ìdẹ̀fẹ́ mọ̀ ṣùgbọ́n mo gbẹ́ pé wọ́n náà dájọ́ ikú fún no matter what even gan láyé òde òní gan béèyàn bá pààyàn gan wọn ò lè dédé dájọ́ ikú fún tó bá yẹ pé ó pààyàn tí ò dẹ̀ ń ṣe pé ó mọ̀ pa bóyá by mistake wọn ò lè dédé ní kán lọ yẹgi fún irú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n lè fi sẹ́wọ̀n wọ́n lè fi sí 20 years 30 years tó bá jẹ́ pé pípààyàn tí ò ṣe pé ó mọ̀ wọ́n sentence ẹ̀ to prison ni ṣùgbọ́n wọn ò ní sọ pé kán lọ pa sọnù ọmọ jí ẹdìyẹ ẹnì kan pa kí ló sún dé díẹdìyẹ mọ̀rọ́fà gan ìyá ń sọ categorically pé ọmọ yẹn ò mọ̀ nípa ẹ̀ torí wọn náà sọ fún pé kó sáwọn ọmọ sọ pé nígbà tó ń wo dẹ̀ jálè náà that is sọfí sọ pé lódodo láyà bíi kìnìún ṣùgbọ́n àyà bíi kìnìún gbà mí àmọ́ kó yà jẹ̀yìn ló kó yà jẹ ọmọ ìbáyìí ó láyà pé ó dá mi lójú èmi kọ́ mo jẹ́ ṣìkìyìn náà nítorí yẹn kọ́ ẹ wo ibi tó bá ilé ayé ẹ̀ dé. Àwọn tó jẹ gómìnà lọ́sùn lánàá tí wọ́n kó owó oyin mi Ọlágúnsóyè Oyinlọ́lá ó ń jayé ọlọ́ba kò lè sọ fún mi pé kò lẹ́jọ́ lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì Arẹ́gbẹ́ṣọlá wà ń bẹ̀ ó lẹ́jọ́ lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì Oyètọ́lá wà ń bẹ̀ tó ti lọ ó lẹ́jọ́ lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì gbogbo wọn ń dá gbẹgbẹlúkẹ wọn ń jayé ọlọ́ba àwọn mínísítà tó jẹrí tí wọ́n ti kówó jẹ lókè gbogbo wọn ń ṣe fàájì tẹ bá ra àwọn ọmọ wọn bí tó ti náwó ẹ̀ máa sunkún pé ṣe bọ́mọ ẹnìkan rèé ìgbé ayé yín ni wọ́n ná tí wọ́n kó láwọn ọmọ wọn lọ́wọ́ wọn ò dájọ́ ikú fún wọn o àtàwọn àtọmọ wọn kan dájọ́ pé kán lọ kú dànù
kó má sẹ́ni tá ná owó tí wọ́n jí kó nítorí síkìn. Ẹ̀yin gan wo ń tà ń sọ. À ń sọ fún pé Nàìjíríà yóò ń ṣe is not meant for you and me. Àwọn tí wọ́n ní Nàìjíríà àwọn ni wọ́n lò ó. Chicken ẹdìyẹ wọ́n lẹ́nìkan jí ẹdìyẹ wọ́n lẹ́nìkan jí ẹdìyẹ adájọ́ kan dájọ́ pé kán lọ yẹgi fún. Ẹjọ́ ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ bá mi summarize èpè sórí irú adájọ́ yẹn. A máa ṣe wádìí àmọ́ adájọ́ yẹn ṣe àwọn orúkọ ẹ̀ síta. Tá a bá ti mọ orúkọ ẹ̀ máa forúkọ ẹ̀ síta fún yín kẹ́ ẹ rí. Kán bá wa summarize èpè sórí ẹ̀ èpè tó tó èpè bó bá ṣe ń gba tiẹ̀ kó máa gbà lórí ọmọ ẹ̀. Adájọ́ tó dá irú ẹjọ́ bẹ́ẹ̀. Gbogbo owó yín tí Òbí jí kó Òbí ń jayé ọlọ́ba ni. Owó iná yín tó ní kàn fi ṣe electricity ní Nàìjíríà about $16 billion. Tí Ọbásanjọ́ jókòó lé mọ́lẹ̀ àtòun àti Àtíkù. Ọgbà ẹ̀wọ̀n mélòó l'Àtíkù ti lọ, ọgbà ẹ̀wọ̀n mélòó ni ti Ọbásanjọ́ ti lọ. Sátáláìtì tẹ́ ẹ parọ́ fún wa pé ẹ ṣúùtì sókè. Owó tẹ́ ẹ fi ṣe ní ọgbà ẹ̀wọ̀n mélòó làwọn tó wà nídìí ẹ̀ ni wọ́n lọ. Ẹ̀yin nìkan lọ mú ọmọ yẹn kan yẹgi fún torí chicken. Well, maybe there is something behind it. I don't know. Because I still found it difficult to believe. To me, it is unbelievable. It can't happen. Ẹ̀yin tẹ́ ẹ jámòfin tẹ́ ẹ jẹ́ lọ́ọ̀yà ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé kó yé wa dáadáa. Bóyá ó ṣeé ṣe kírú ẹ̀ wáyé kéèyàn jí chicken kán dẹ̀ sọ pé kán lọ yẹgi fún. No, kò yé mi o. I don't believe. Ibẹ̀ yẹn ò yé mi. Kò yé mi. Ẹ bá wa wọ́rúkọ adájọ́ yẹn síta ṣe àfẹ́ mọ́. Adájọ́ tó dá irú ẹjọ́ bẹ́ẹ̀ àti ẹ̀fẹ́ mọ́. Mi ò wá mọ̀ bóyá ó lẹ́sẹ̀ mí ìtọ́mọ yẹn ṣe àpapọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ yẹn but kò wá sí bó ṣe yẹ kó rí sẹ́ẹ̀. Ǹjẹ́ mi kàn fẹ́ sọ ni pé mo dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Oyètọ́lá gọ́vnà Jackson Adeleke ó ti pàṣẹ pé kán bẹ̀rẹ̀ sí ní ṣe findings ṣùgbọ́n Mr. Gọ́vnà yìí tẹ́ bá rí pín dọ́dọ̀ gọ́vnà ẹ sọ fún kí o dídì any findings kán tiẹ̀ kọ́kọ́ release ọmọ yẹn fún ìyá ẹ̀ náà. Imagine nínú ọgbà ẹ̀wọ̀n because pẹ̀lú gbogbo àlàyé tí ìyá yẹn ṣe báyìí ó dàbẹ́ ni wípé ọmọ yẹn minor ní nígbà tán gbé. Kò possible kó jẹ́ adult kó jẹ́ inú ọgbà ẹ̀wọ̀n bẹ̀ láti wá lọ school débi tó ti rí di medicine. So mo dá òtẹ́ minor lọ́mọ yẹn gbogbo èjì ọmọ òun nígbà tán sọ ìwé ọmọ yẹn lè má jọ ọmọ 14 or 15 years nígbà tán gbé. Tó fi lè débẹ̀ tó jẹ́ bẹ̀ náà ti send ẹ̀ padà sí school tó dẹ̀ lọ school tó ló ṣe medicine. Medical doctor náà ń pè bẹ́ẹ̀ doctor tó ń gúnyàn lábẹ́rẹ́ tó ń tọ́jú wa tí ò jẹ́ ká kú dànù. Lẹ́yìn Olódùmarè àwọn ọlọ́run gbé ilé ayé lé lọ́wọ́. Ọmọ yẹn nínú àhámọ́ ó lè rí di medicine because pé wọ́n ti ẹ̀hámọ́ bẹ̀ pọ̀ wà lọ́gbà ẹ̀wọ̀n mental problem ní that mental issue kò lè kúrò láyé ẹ̀ láéláé. Imagine kí irú ọmọ yẹn kó jọ ọmọ tó free kẹ́ wo irú ògo tó máa jáde láti bẹ̀. Èmi sọ ilé fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. This is what Nigerian is all about. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ní Nàìjíríà ti pa ògo yín dọ̀la. Ṣèbọ̀ òun jí ṣíkì ni. Ẹlòmíì ò jí nǹkan kan. Ṣùgbọ́n nínú pé ó ń ṣàìsàn, owó tó yẹ kán fi ṣètọ́jú ẹ̀. Yàyà Bello ti kó ó ti fi sanwó skul ọmọ ẹ̀ fọ́dún 10 sílẹ̀. Ìwọ wá síkì, ó dọ́ hospital, wọn ò rí oxygen gbé sí ẹni mú. Wọn ò ró oògùn fún ẹ, wọn ò rí paracetamol fún ẹ, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó fi ṣe ikú ọmọ kan ṣoṣo tó dẹ̀ bí dẹ̀ nìyẹn o. Ó fòṣàn lẹ̀ ó kú. Kí ni ìyàtọ̀ ẹ̀? Nigeria for you. Ẹ̀yin dẹ̀ sí ẹ̀yin kan dẹ̀ wà tó jẹ́ pé ẹ rí gbogbo òtítọ́ yìí yet you believe. Bá mi gbé lọ kúrò bí yìí. Ẹ dẹ̀ sì believe. Ìgbé Nàìjíríà máa dáa. Àánú yín ṣe mí ni. Mo wo fídíò brother mi Délé Fárótì ó ní àyà mi Nàìjíríà àṣẹ believe pé Nàìjíríà máa dáa. Àánú yín ló ṣe mí bọ̀dá Délé. Délé Fárótì mi yé tanra ẹ jẹ mọ́. Saheed Akingbade, God bless you. Thank you for the follow. I will follow you back. Thank you. Ẹ yé tanra yín jẹ. Ẹnìkan wá dédé kí sẹ́mi fi mo ti gbá mo ṣá kí dúró ló ń jẹ bẹ́ẹ̀ Nàìjíríà ò lè dá.
as far back as 1914 tí wọ́n ti lẹ̀ Nàìjíríà pọ̀ náà ti sọ pé bóyá ada mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi ó yá ẹ lọ́lọ́run rán Mósè Orímọládé wá òun ló kọ́kọ́ dé ní 1925 Mósè Orímọládé gbàdúrà fún Nàìjíríà ó gbàgbàgbà Ọlọ́run ó tún Nàìjíríà ṣe kàkà kó tún ṣe ó ń bàjẹ́ ó ń wó ni etí Ọlọ́run ò di Mósè Orímọládé yẹn ò dẹ̀ sọ pé kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ṣùgbọ́n yìí tó ń béèrè inú Ọlọ́run ò yọ sí ni ó gbà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  tí kú fi dé nígbà tó di 1930 Joseph Ayọ̀délé Babalọ́lá òun náà dé ó gbé CAC dé òun náà gbàgbàgbàgbà ń gbàdúrà tí bàbá bá dúró sórí àpáta tó ń gbàdúrà ipasẹ̀ á máa hàn lórí àpáta kẹ́ lè mọ bí wọ́n tún ṣe súnmọ́ Ọlọ́run ó jókòó bẹ Ọlọ́run ó dúró bẹ Ọlọ́run ó sùn ó bẹ Ọlọ́run ó fò sókè ó bẹ Ọlọ́run kò sọ́nà tí ò fi bẹ Ọlọ́run nítorí Nàìjíríà Olúwa tún Nàìjíríà ṣe kàkà kó dáa ṣe ló ń bàjẹ́ ṣé ẹ fẹ́ sọ pé Mósè Ayọ̀délé Babalọ́lá ṣé ẹ fẹ́ sọ pé kò mọ Ọlọ́run ni àbí kò súnmọ́ Ọlọ́run àbí kò màdúrà ń gbà òkú kú sílẹ̀ bàbá gbọ́wọ́lé lórí ó gbàdúrà òkú yẹn dìde ó ní ìwọ Ọlọ́run bá mi dá ẹ̀mí òkú yìí ẹni tó kú sílẹ̀ yìí ó ní alààyè ni bá mi dá ẹ̀mí ẹ̀ padà Ọlọ́run dẹ̀ dá ẹ̀mí yẹn padà ó dẹ̀ jí ó yè ṣé a fẹ́ sọ pé kò súnmọ́ Ọlọ́run ni ó súnmọ́ Ọlọ́run ló ṣe ń gbàdúrà fáláìsàn táláìsàn fi ń sàn ẹni tí inú ń dùn ẹni tára ń ro ẹni tójú ẹ ti fọ́ bàbá fọwọ́ kàn ojú àlà ara á yá àrò àrìn Ọlọ́run ní màá ṣe àwọn eléyìí fún ẹ torí pé àwọn tó béèrè fún yẹn individual yẹn mo gbọ́ ó dẹ̀ yé mi ṣùgbọ́n Nàìjíríà tó ń gbàdúrà fún mi ò nífẹ̀ẹ́ sí mi ò yọ́nú sí Nàìjíríà mi ò mọ ibi tó ń pè bẹ́ẹ̀ mi kọ́ mo dá Nàìjíríà ilẹ̀ Yorùbá ni mo dá ilẹ̀ àwọn Haúsá ni mo dá ilẹ̀ Ìgbò ni mo dá àtàwọn míì àwọn tí mo dá síbẹ̀ láti dá orí dá wọn síbẹ̀ ṣùgbọ́n pé ó máa gbàdúrà fún Nàìjíríà kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ àlè aṣẹ́wó harlot òun ló fún wa lórúkọ Nàìjíríà harlot prostitute Flora Shaw woman friend di Lord Lugard gbogbo àwọn tó jẹ́ governor general gbogbo wọn ló do wọ́n ti do dáadáa dídarí ó wá bọ́ sọ́wọ́ Lord Lugard ló wá rí gbé inú ẹ̀ dùn ó gbé wá fẹ́ wá ṣakọ sí wa níbí ẹnìyẹn ló fún wa lórúkọ Nàìjíríà ẹ wá ń bẹ Ọlọ́run nítorí irú orúkọ bẹ́ẹ̀ that is why tó fi jẹ́ pé Nàìjíríà kàn doríkodò lójoojúmọ́ ni ó ń doríkodò lójoojúmọ́. Thank you Taiwo Kíkẹ́ wọ́n ní the boy is 17 years of course you see mo sọ fún yín Joseph ṣe tiẹ̀ tán Ọ̀ṣọ́fà dé the same thing lèyẹn náà ṣe Ọ̀ṣọ́fà gbàdúrà Ìdáhọ́sà òun náà ṣe tiẹ̀ bàbá Kíndayọ̀mí tó ní rìdíìmù òun náà ṣe Nàìjíríà ń wó sí ni nígbà tó tiẹ̀ fún wa wọ́ sí nígbà àwọn millennium GO àwọn GO tuntun àwọn Babadébóyè àwọn Oyèdèpọ̀ àwọn Yakilo mẹ́ẹ̀ àwọn Kúmùyí àwọn Aṣímọ́lówó gbogbo wọn àǹkó gbogbo wọn náà ń gbàdúrà Olúwa Nàìjíríà dọwọ́ rẹ̀ gbọ́dọ̀ wọn wá God bless Nigeria oh God Nigeria is dọwọ́ rẹ̀ kàkà kó dá ojoojúmọ́ ló ń wó sí ọjọ́ tí bàbá Akínta Adébóyè ọjọ́ tó gbàdúrà pé Ọlọ́run bá wá tún Nàìjíríà ọjọ́ yẹn náà sọ ráìtì di 100,000. ọjọ́ tí bàbá lòun gbàdúrà Olúwa Nàìjíríà dọwọ́ ọjọ́ yẹn ni ráìsì kúrò ní 70 tó di 100. inú tiẹ̀ tí wàá bí Ọlọ́run àdúrà tó ń gbà Ọlọ́run wá yí padà wá ń sọ di nǹkan mi mọ́ wa lára ẹ̀kọ́ máa ẹ wọ́n àwọn bàbá jí oyin ká má gbàdúrà kankan fún Nàìjíríà mọ́ torí àdúrà àwọn èpè ló ń bọ́ sí tá bá sọ pé Ọlọ́run tún Nàìjíríà ṣe ló ń bàjẹ́ Ọlọ́run sọ gbàdẹ̀rọ̀ ṣe ló ń bàjẹ́ ìkan jáde Ọlọ́run gbàdúrà fún dọ́là Ọlọ́run gbàdúrà pé kí dọ́là lọlẹ̀ ọjọ́ tó sọ̀rọ̀ ọ̀hún dọ́là shoot sókè by 300 naira as at today dollar is about 1,600 naira gbogbo ẹ̀ ń wó sí ni ó bàjẹ́ sí ni Délé Fárótìmí Ṣòwòrẹ́ ẹ̀ wá jókòó kẹrò ẹ̀yin bìlíìfù pé Nàìjíríà dáa ṣé àwọn ìka ènìyàn tó ń rùlù wa lẹ́ni kí ni ìdánilójú pé ó ṣeé ṣe pé àwọn wọ̀nyí rẹ́dí àti pé kí Nàìjíríà dáa ṣé àwọn Fúlàní ló ṣe tán fún yín ni láti jẹ́ pé kí Nàìjíríà dáa Bíbélì sọ wípé ẹ̀ṣẹ̀ ni ẹ̀gàn orílẹ̀-èdè
injustice ó rampant ní Nàìjíríà yìí mo dẹ̀ sọ fún yín kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí i. kò sí májíìkì tẹ́ fẹ́ ṣe pé ó máa dáa ẹ̀ ń tanra yín jẹ ni pé Nàìjíríà dáa lọ́nà wo májíìkì wo lẹ fẹ́ ṣe tó fẹ́ fi dáa ojoojúmọ́ ìpànìyàn ogun dé ogun wàhálà dé wàhálà ẹ̀dẹ̀ sì ń believe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pariwo tó bẹ́ẹ̀ ṣe sọ tó ẹ̀yin rò pé ó máa lọ́nà wo ló fẹ́ fi dáa torí Ọlọ́run fúnra ẹ̀ ò mọ bí ó mọ ń sọ mọ̀ tó sọ Ọlọ́run ló dá ayé àti ọ̀run ló nílẹ̀ yìí ó mọ ilẹ̀ ó mọ ibi tó dá oníkálukú sí so therefore Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà kò mọ ibi tó ń pè ní Nàìjíríà o Délé Fárótìmí ẹ yé tanra yín jẹ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ bọ́ nínú kéèsì ẹ bọ́ nínú ẹ̀ bàbá fẹ́ Babalọ́lá èmi ò ní nǹkan bá yín sọ ẹ fi Délé Fárótìmí lẹ ó máa wúlò fúnran Yorùbá á wúlò fún ìran Yorùbá ẹ fi Délé Fárótìmí lẹ ọmọ yẹn ò ṣẹ̀yìn o bàbá mo sọ eléyìí ni lóòótọ́ mo bínú sí Délé Fárótìmí torí pé kò dúró tọ́ fún Yorùbá mo ń wo àwọn fídíò ẹ̀mọ́rí tó máa ń sòótọ́ ṣùgbọ́n kò dúró tán èèyàn ò kì í kẹsẹ̀ bọ́ omi kó tún máa kígbe òtútù ẹni bá fẹ́ ṣe ọ̀ṣáká kó ṣọ̀ṣáká ẹni bá fẹ́ ṣòṣoko kó ṣòṣoko àìtódò ó tọ̀ sí ní kọ̀ǹkọ̀ díjú ó tó ó ṣe jáde kó o ṣe kó jẹ́ káwa ọmọ Yorùbá tiẹ̀ lẹ́yìn and that will be all for now mo fẹ́ ṣí ojú òpó yẹn lẹ́ni tó bá fẹ́ pè wá wọlé kan jẹ́ kan pè 070 nọ́mbà yẹn ló wà lójú fọ́nrán yẹn 070 46092484 àwọn èèyàn gan ti ń pè mí látẹ̀kan. Yes, 070 46092484 ó yá ẹ pè wá kẹ́ ẹ jẹ́ kí n gba ìpè bíi méjì ó ní wáì tí èmi ò gba front mùmú ni ẹ̀ Olúwaṣọlá mi sí àbí Olúwaṣá mi sí ó mùmú ni tó o bá mùmú wàá mọ̀ pé eléyìí tó ju front gan mo ti ń gbà. Easy. Anyway, I don't need to answer you because if you are a wise person tó lọ́pọlọ lórí oh ní sọ gbogbo Ọmọlúkà thank you so much you are like from Emure Ekiti God bless you ẹ̀yin tèmi tòótọ́ kò ní bàjẹ́ fún yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ó yá ẹ bá wa pè 070 4609 2484 nọ́mbà tẹ́ máa pè sí nìyẹn mi ò ní tàn yín kí n tó máa lọ solution Nàìjíríà ẹ jẹ́ ká pín ẹ gbé yún sí kẹ́ ẹ yún kẹ́ ẹ pín bójọ́nà mẹ́ta bójọ́nà mẹ́rin kò kan yé ìbá pín sọ́nà 50 kò kan yé Yorùbá ṣàdúró on their own gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí ògo Áfíríkà lè tàn Yorùbá ni ògo Áfíríkà tí Yorùbá ò bá jáde wọ́n ti pè tí Yorùbá ò bá jáde kúrò ní Nàìjíríà à ń tanra wa jẹ ni o ó yá gbóhùn sókè níbo lẹ ti ń bá wa sọ̀rọ̀ ẹ ṣe gan bó lẹ ti ń sọ̀rọ̀ ókè láti Kuwait ẹ ṣe gan ẹ gbóhùn sókè o à ń gbọ́ yín. ní Nàìjíríà mẹ̀kúnnù ló ń jìyà ní Nàìjíríà. mẹ̀kúnnù ni. àwọn olówó ló ń gbádùn ní Nàìjíríà. náà ṣe yẹ kí. Yàyà Bello. kí ni ọ̀gá àwọn olórí àwọn Yàyà Bello àti. Emefiele. máa fi bí ẹni. Emefiele wọn ò ṣe yẹgi fún Emefiele. Àwọn ọmọ pọ̀ jù nínú ẹ̀. Wọ́n rí fídíò kan tí àwọn bọ́ìsì kan ṣe tí wọ́n ṣe live video. Wọ́n wá sọ pé kán wo ibi tó ń kó wọn sí pé wọ́n fún wọn lóúnjẹ. Wọ́n rò pé bí àwọn kan wá gbé oúnjẹ fún wọn. Bẹ́ẹ̀ fáwọn kan wá gbé oúnjẹ fún ọmọdé wọn lórí Facebook tí wọ́n kó gbogbo wọn sí inú ibì kan. Tó bá wá prison tó wọ́n sì kí gbogbo àgbáyé prison Nàìjíríà ẹni ò débẹ̀ yìí o. Olóòdè ní jẹ́ kí bá wọn débẹ̀.
àmì o àdúrà gidi. Nígbà tí ẹ sọ pé kìíní èmi sọ mo sì máa dúró mo sì máa sọ pé àwọn politician yìí àwọn ni wọ́n jẹ́ kí criminal pọ̀ ní Nàìjíríà. wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. nígbà tí ò síṣẹ́ fáwọn èèyàn tó máa ṣe ẹ̀ẹ́dáṣẹ́lẹ̀ fáwọn èèyàn ní survival ní. mọ̀ ṣe o. ẹ̀ẹ́dáṣẹ́lẹ̀ fáwọn èèyàn. ìlú táwọn wá ìyàwó àṣìṣẹ́ à ń gba sálárì. mọ̀ ṣe o. mo máa close ní ti mo máa lọ sí mi. mo máa bẹ̀rẹ̀ mo tún jíbọ̀ mo máa fowó ní wọ́n ti jẹ mí wọ́n máa fún mi. bẹ́ẹ̀ ni. kò yẹ kó rí bẹ́ẹ̀ tàbẹ́dẹ̀ ń sọ àwọn òdìdì nìkan tún máa support wọn sí kíní kan mo ṣe rí nǹkan tí mo ti sọ statement yẹn fún lónìí tó ní nǹkan tó ń ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ lamẹ́ríkà èmi wá sọ fún pé ṣé pírísì amẹ́ríkà ṣe rí ní ti nàìjíríà ṣe rí mo sọ bẹ́ẹ̀ fún ó ní ṣègùn mo ní kọ̀ọ̀kan pẹ̀lú ọmọ yóò jalè ibùdó mi tó bá tẹ̀ jalè gan ká tẹ̀ wá àdóhùn kí láti yẹ. àwọn bíbí wọn lè jèrè àwọn ọmọ tó nítorí àwọn ọmọ tó ṣe ń kówó wọn tó ṣe ń ṣe gbogbo ẹ̀ tó fi àjà àwọn mẹ̀kúnnù táwọn mẹ̀kúnnù lè lọ́wọ́ ọ̀ lè jẹun ẹni tó lè tó jẹ mẹ́ta ẹni lè tó jẹ méjì ọlọ́run máa bí gbogbo wọn. láṣẹ Ọlọ́run. àtàwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì náà tọ́mọ ní kó máa gbàdúrà fún nàìjíríà tó fi mọ̀ pé nàìjíríà ò dá gbogbo sí nàìjíríà ò lè so èso rere kọ́. ní kí wọ́n máa gbàdúrà. everybody wọ́n kọ́ bó ṣe máa sá kúrò ní nàìjíríà. ẹ wo kéèsì tí Yínká TNT túwìtì àwọn ọmọ tó ń kó lọ sí Azerbaijan àbí ìlú wọn náà kó wọn lọ táwọn ọmọ tó lọ fi wọn ṣẹrú tẹlómìn. tó fi wọn ṣaṣẹ́wó. ìbọn ní àwọn kan wà nínú píríìsì. irú kí nìyẹn àwa mọ̀kúnnù àwa tajẹ́ citizen nàìjíríà àwa la ń sọ́fà ìlú yẹn àwa la ń jìyà ẹ̀. ṣèbí ìlú náà wà á rí wà yìí ìlú náà wà á yìí náà ìlú náà wà á yìí tọkàn wá balẹ̀. tí o fi anytime ni mo lè rìn tó bá wù mí anytime kò sí pé wọ́n mú lọ kò sí pé kinní kan ṣẹlẹ̀ everything gbogbo everything ó wà in order. À ń ṣiṣẹ́ àgbà sálárì wọn ò jẹ́ wá lówó tó bá di 26 of this month sísìn wọ́n sọ sálárì káàkáǹtì mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀dùn ẹ̀jẹ̀ àwọn mẹ̀kúnnù ọlọ́run á di gbogbo yín àtẹ̀yìn tẹ́ ti ṣe tẹ́lẹ̀ o tẹ́ ti kúrò ń bẹ̀ o àtẹ̀yìn tẹ́ wà ń bẹ̀ sí o gbogbo yín ẹ̀ lè lọ lá Nàìjíríà ẹlẹ́ṣẹ̀ yóò ní lọ lá Nàìjíríà. Ó dájú ó dájú. Ẹ̀dùn ọmọ yín rí ìdílé tìdílé yín tìdílé tìdílé yín àtàwọn ọmọ yín. Ó dájú wọn ò ní mú jẹ. Kí ló le tó tó ilé àwọn èèyàn sọ́fà gidi nílé ẹlòmíì máa pè mí ká ní kí fóònù 1,000 naira àwọn àrò tó 1,000 naira. ó ti ra àròpin ni kò sí kankan ni àwọn tá ara gàrí àrọ̀ra àwọn ìlàjì ara ìlàjì abọ́ gàrí ara ẹ̀pà 300 naira sí ara ṣúgà 200 naira ara ṣúgà 150 àrò mi 50 naira àfi wà. wọ́n wá wà fọ́ọ̀tù láti fẹ́ẹ̀sì tó ní ẹsẹ̀ 1,000 naira tó béèrè ṣẹlẹ̀ ní 1,000 naira. Nàìjíríà wá bàjẹ́ oh God bí mo ṣe wá ní náírà lákàntì mi torí nígbà tí mo kówó síbẹ̀ ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ owó mi wọ́n yọ owó mi ọmọ máa yọ ni kò sí ọ̀nà kọ̀ọ̀kan tára fi dẹ mẹ̀kúnnù ní Nàìjíríà kówó ẹ̀ sákàntì wọ́n gbà á wọ́n máa yọ ni báńkì á máa gbógun tiẹ̀ bó o kó sínú ilé o ní ìfọ̀kànbalẹ̀ Nàìjíríà everything. owó ìlú tí mo wà yìí òun ló lọ sókè ní gbogbo àgbáyé àwa wá ní jókòó ara mi nígbà tí mo ń gbowó gidi àwa máa sẹ́ẹ̀dì náírà sí inú abáǹkì nígbà táyé ìlú ìbàjẹ́ tí kò tí wọ́n fi pápá lọ́mọ sí mi kó tó ọlọ́run má bà tèmi jẹ́ mi lówó mẹ́ tí bá níyàn tí mo fẹ́ fún lówó màá ra aṣọwó bọ́jẹ́ 20 kg mo fẹ́ ṣe bọ́jẹ́ 10 kg mo fẹ́ ṣe bọ́jẹ́ 20 kg ẹnu 20 kg lọ́dọ̀ wa ni 100,000 naira 20 kg lọ́dọ̀ wa ni. Lágbára o. 100,000 naira ní 20 kg. Bára ṣe wọn bówó tí bá fẹ́ ṣe bójú owó tí bára ṣe ara kówó mi kéde ara kó dání sí ló lóṣì àjọ wòra wa lójú. Nígbà tó wò dá ṣé wọn ṣe ṣe kò sí kókó tó wọ́pì nínú yẹ gbogbo ẹ̀ 50. Kò sí o kò sí o
sí kankan. Àwọn politician wọ́n fìyà wọ́n jẹ́ lọ sí ìlú mi wọ́n rí bí ìlú mi ṣe rí gbogbo owó àwọn politician tó ti jẹ tẹ́lẹ̀ gbogbo owó ti tẹ́lẹ̀ wà ní wọn mọ̀tọ́ jẹ mọ̀ sí ní Nàìjíríà kan gbogbo ti wà lábúrọ̀dù wọ́n fa àwọn èèyàn sínú ebi wọ́n fa àwọn èèyàn sínú ebi wọ́n fa àwọn èèyàn sínú wàhálà ọmọ ibi tó tuntun ṣe fẹ́ẹ̀kì dìrìkì náà wọ́n ti ṣe fẹ́ẹ̀kì wọ́n lè ní ibi high blood pressure. Mélòó la fẹ́ sọ Prince Adefioye, God bless you my daddy, the great Olúfẹ́, thank you so much. Gbogbo wọn náà máa jìyà wọn ò ní mú jẹ wọn á jẹ ìyà yẹn lẹ́kùnrẹ́rẹ́ ni ṣùgbọ́n a kàn ń sọ bẹ́ẹ̀ ni o à ń sọ pé wọ́n jìyà ni o àwa ní ká ẹ bá àwọn mẹ̀kúnnù ẹ bá àwọn aráàlú sọ̀rọ̀ àwọn nìkan fi mọ̀ ṣọ̀kan kán yé jó tẹ̀lé olóṣèlú mọ́ kán jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká pariwo fún gbogbo àgbáyé pa fẹ́ jáde. tó ìfáàtì lílo ìfáàtì nìkan tí ẹ̀mọ́ kan tí yàn jẹ̀ kan tí ẹ̀ fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìlú yẹn kọ́ lọ ń ṣàánú ni. ẹ jẹ́ kí n fún ẹlòmíín láàyè jàre sísítà mi ẹ jẹ́ fẹ́ nìkan láàyè kó pè wá wọlé sí i. ẹ ṣe jàre Ọlọ́run á pọ́n yín lé o ẹ ṣeun ẹni tí ń pè wá látẹ̀kan. ẹ gbóhùn sókè o màámi. Yes ma, láti bólẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. Àti London mo ti ń pè sà. Ok, láti London, ó yá ẹ gbóhùn sókè. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín 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 àṣẹ Èdùmàrè. Àmín àṣẹ Èdùmàrè. Ẹ̀rí fọmọdé ẹ̀rí fìyàwó dì. Àmín àṣẹ o ẹ ṣeun. A gba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá fún wa. Àmín àmín. Kí n tó máa sọ̀rọ̀ lọ bàbá mi. Mo máa ṣàdúrà fún gbogbo àwọn tó dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n jà takuntakun. Bí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè. Bàbá Èkìtì ẹ ṣé o ẹ káàbọ̀. Bàbá Èkìtì ẹ ní ṣubú dànù àmín. Nàìjíríà yẹn àní sí ṣàwátì àmín 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 àmín. Ìjọ tó nípọn, ààbò tó nípọn, ọ̀wọ̀ tó nípọn, Ọlọ́run máa bá mi fi àmín 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 àṣẹ Èdùmàrè àmín 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 ẹ wà ní jáde lékú lọ́wọ́ àmín ẹ ní jẹni tán wà pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣé bàbá mi. ẹ ṣeun. Mo máa ń rí wípé taratara lẹ fi ń sọ̀rọ̀. Ó ká mi lára ni. Ọlọ́run má bàyọ̀ wá. Àmín. Ọlọ́run má dọ̀rọ̀ wa rú. Àmín. Ọmọlúkà ìyà jẹ wá. Ọlọ́run. Ìyà jẹ Yorùbá gidi. Bí wọ́n ṣépè fún wa ní o bí wọ́n ṣàṣì wa ní o kò yé mi. Nítorí wípé ẹ̀bẹ̀ kan ni mo dẹ̀ ń bẹ Ọlọ́run ni wípé kí Ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ ara wa kó yéra wa. Nítorí wípé gbogbo wa kọ́ la máa di graduate, gbogbo wa kọ́ la máa gba bí ẹ máa wà ní ipò ọ̀kàwé. Bẹ́ẹ̀ni. Ó lè jẹ́ ní tí ọ̀sẹ̀ ọ̀sán bẹ́ẹ̀ ni fi kọrúkọ ẹ̀ lọ́lọ́ máa gbé agbára ìlé lọ́wọ́. Bó ṣe yọ ọmọ Adéyẹmọ tó ṣe gbé dìde fún wa. Bẹ́ẹ̀ni. Tí kì bá ṣe pé Ọlọ́run ló rán ọmọ aládìgún níṣẹ́ èyí tá à ń wí ìkọ́lá bá máa wí nígbà tó lọ ká ọ̀tá ẹ̀ mọ́lé. Ṣé à ń gbọ́ bàbá mi? Ibẹ̀ yẹn ló ti yẹ káwọn ọba wa kán ti mọ̀ wípé à ń ṣe wá Nàìjíríà. Ẹ wo bọ́n ṣe pa èèyàn Ọmọlúkà ìlú yẹn ò lè tòrò ṣèpè n kò lè tòrò nítorí wípé wọ́n ti fi ẹjọ́ ṣègbè. Wọ́n ti gbẹ̀bí fáláre, wọ́n ti gbáre fẹ́lẹ́bí. Ẹ wo orun tá a gbọ́n sìn bàbá mi. Ta ló máa jábí amọ tínú ẹ̀ máa lù? Ọmọ kan ṣoṣo tíyàn ní. Ẹ torí pé ó gbé ẹ̀dìyẹ, ẹ lọ jù sẹ́wọ̀n ẹ ní kán lọ pàdánù. Ẹ wá ní kílù yẹn tòrò. Ẹ jọ sà, ìlú tó ń darí bẹ̀ yẹn bó ló ṣe fẹ́ tòrò. Nígbà tí ìṣẹ̀lẹ̀ náà fẹ́ ṣe ìjọba ẹ mọyì ẹ̀mí tó bá lọ.
ẹskísà ẹ̀wọ̀n tí ìbá ṣe pé wọ́n ya wèrè tí kì bá ṣe pọ́n yọ lórí burúkú ẹ̀dá ẹwà dúró lẹ́gbẹ̀ẹ́ mẹ́fẹ̀lẹ̀ nǹkan kalẹ̀ tán ní àwọn nǹkan tó tún àwọn ẹni tó ní. Bọ́lá Tinubu tó jẹ́ president wa lẹ́yìn sà ọ̀nà ẹ̀bùrú ló fi débẹ̀ òun kọ́ ló wọbẹ̀. So lẹ́rìí gbogbo ohun tí wọ́n ń ṣe yìí kò dùn mọ́ àwọn alálẹ̀ ní gbogbo ẹ̀ fi ń bọ́ sódì ó ń bọ́ sódì fún wọn ni. Ṣùgbọ́n mo wá rọ gbogbo ọmọ Yorùbá tó gba ẹ̀sìn ìsìláàmù tó gbà sórí bíi wèrè àti tó gbẹ̀sìn kírísítẹ́nì sórí bíi wèrè kán ṣe jẹ́jẹ́ kán ṣe sùúrù. Ọmọlúkà ìlú èyìnbó la wà yìí kò sẹ́ni tó lè sìn kankan. Ọ̀rọ̀ wọn dẹ̀ ń tún ó rojú ó ráyè. Ọmọlúkà I'm telling you to my own experience in this country I am. This is my third decade in this obodo London. Wow. Wọ́n ọmọ mi rí ọmọ bàbá mi rí wọ́n gbà mí wọ́n ṣàánú mi. Ẹ wá pẹ̀lú tí mo ti wá sí jẹ́ pé wọn ò mú kó lómi lọ́yọ̀ ọ̀bẹ́ni tó bí mi. Tá à ń fi àjẹra wa tẹ̀yìn alágbára ayé tẹ̀ fi àjẹmẹ̀kúnnù ẹ wá ní kí Nàìjíríà tó rù. Ó máa wó palẹ̀ ní ọ̀dẹ̀ tí wọ́n kò lè dìde mọ́ àfi ká gba Yorùbá. Kídélé Fárótì àti Ṣòwòrẹ́ kí wọ́n sí owó papọ̀ mọ́ bàbá Akíntóyè. Bẹ́ẹ̀ ni kọ́jọ jòkó kọ́jọ ṣèpàdé kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa jàjà òmìnira yẹn. Ẹ pariwo wọn Nàìjíríà ẹ sì sọ pé Nàìjíríà tí ò sóore tó ṣe yín rí láyé. Nàìjíríà ò lè tòrò mọ́ Nàìjíríà tí wó lulẹ̀ kẹ́ ẹ dìde mọ́ bàbá Akíntóyè ẹ̀yin pípù yìí kẹ́ kí mo wá ṣọ̀kan kórúkọ yìí náà kó lè wọnú ìwé ìtọ́lẹ̀ Yorùbá kẹyẹ ṣe pé mi mo fẹ́ gbalẹ̀ mi mo fẹ́ ṣe olórí burúkú onídìrí tó wá da gbórúkú tó da gbogbo nǹkan orú tó lòun ò ní gbére fún kó ló bá wa yọ ẹsẹ̀ pátápátá kò nílẹ̀ Yorùbá olórí burúkú obìnrin ni má ṣàǹfààní obìnrin ni òun ló fà wá sẹ́yìn níbi tá a wà. ẹgbẹ́ àgbọ̀ pé lágbára Ọlọ́run Ọmọlúkà lágbára Ọlọ́run lágbára àwọn tó láyé ilẹ̀ Yorùbá dúró. Àṣẹ Ọlọ́run ó dájú. Àmín fi yín ṣàwátì pẹ̀lú ọgbọ́n. Àmín. Èmi máa ń wà pẹ̀lú gbogbo èyí tẹ́ wà Nàìjíríà Ọlọ́run máa bá mi dáàbò bò yín. Àmín àṣẹ Èdùmàrè. Nípa ayé agbọ́ọ̀tà pẹ́lẹ́bọ lóògùn ní káyín. Àmín. Gbogbo tí wọ́n bá ṣàlábúrò máa padà sórí wọn. Láṣẹ Ọlọ́run. Ẹ wá gbọ́sà gbogbo àwọn tó ti darí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtàwọn tó wà bẹ́ẹ̀ sí yìí tí wọ́n ń kó wa dání gbogbo owó yẹn máa dé orú mọ́ wọn lọ́wọ́. Láṣẹ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún Ọ̀jájá wípé kì í ṣe ọba gidi kì í ṣe ọba ó fi ọmọ kékeré jẹ ọba ó ń ṣe rádaràdà. Mọ́mí èmi kọ́ lẹ máa rán ilé jẹ́rú sẹ́hùn. Bàbá mi mà lọ Jájá wọn máa fẹ́ràn rẹ̀ gidi. Ọmọ ọdún mélòó ni tó ń ṣe rádaràdà òǹkọ́ Ọ̀jájá ọmọ kò sọ́sítù gidi bàbá mi kọ́sítù gidi ilé àwọn àkàndá àwọn ọmọ tí wọn ò lójú kọ́lé fún wọn ẹ̀jẹ̀ káyé dẹrù fáwọn ọmọ tí wọn ò lójú ó wá lọ ẹjọ́ ọmọ ẹ̀kọ́ sáà ibi tó kọ́kọ́ lọ sí yẹn. Ṣáwọn tí wọn lọ́wọ́ jẹun wọ́n dábàá náà wọ́n ti ṣí. Àwọn ọmọ fún wa dé school yunifásitì wọ́n ní kọ́ lọ sí 190,000 ten wọ́n sọ 70,000 owó orí iṣẹ́ ẹjọ́ ọmọ náà ti fẹ́ bẹ̀rẹ̀. Àpòlẹ́sì 100,000 àríwọ̀n ní rírù ní ẹ̀tọ́ àfi kí wọ́n tún palẹ̀ ibi tó bá wọ̀n. Ẹ ṣe jàre mọ́ mi ẹ ṣe mọ́mì adúpẹ́jọ ẹ ṣe. Àmín àṣẹ Èdùmàrè. Bàbá mi kan ń pè mo dẹ̀ fẹ́ kán dá sọ̀rọ̀ ọ̀hún ètò yìí ti lọ bọ̀tà gbọ́dọ̀ gbé wọn wọlé ó yá bàbá mi ẹ gbóhùn sókè. Bàbá mi mo mọ̀ pé máa pè wọlé torí mo ti sọ̀rọ̀ lórí favourite yín. Yín dákọ̀ yín mo mọ̀ pé máa pè torí ẹnìkan. Ṣé rí inú mi dùn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣe pé ó dùn bẹ́yìn ẹ̀ ṣùgbọ́n Nàìjíríà ti
ti ń rí Nàìjíríà lọ́dún ló sí ẹnìkan ẹ ti sọ sẹ́yìn pé Nàìjíríà máa ṣẹlẹ̀ sí wọn ìyẹn mo sọ pé evangelist prophet Ọmọlúkà. ẹ̀yin ń fọ́lọ̀ mi gidi. ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn sọ́ọ̀rì pẹ̀lú kan tó ṣẹlẹ̀ fún ọmọkùnrin Ṣẹ́gun Olówó Òkèrè tó ṣẹlẹ̀ lọ́ṣùn. ẹ bá lọ bí àwọn fámìlì ẹ̀ àwọn tó dìbò fún Arẹ́gbẹ́ṣọlá nìyẹn. so Nàìjíríà dẹ̀ wọ́n dìbò ń gbà yẹn wọn mọ̀ àwọn náà ò mọ̀ bó ti rí bó ṣe rí bọ̀kọ́lọ̀ ń dáríjì gbogbo wa solution ni ká wá the way forward tó ti yẹ yín bọ́lọ̀ sí máa bá wa rí bísí arákùnrin yẹn tí ilẹ̀ wa dẹ̀ gbòmìnira dẹ́ nípa ti ọ̀rẹ́ wa Délé Fárótìmí ṣe rí iṣẹ́ tiwa ò tí ì tó lọ́dọ̀ wa sometimes àwọn èèyàn fọ́jú wọn ríran wọn ní pé ká bá wọn sọ̀rọ̀ ká ṣí wọn lójú pé ẹ wá nǹkan tá a gbé lọ́wọ́ lílé yìí náà ó ti rí Nàìjíríà so òun náà mọ̀ pé Nàìjíríà ò dá ló sì lọ kọ ìwé tó kọ àbí kò yé yín òun ló ṣe sọ pé criminal justice in Nigeria ṣó ti yé yín pọ̀ in a nutshell ṣe rí àṣìmáà ní jẹ́ kó rẹ̀ wá ẹ̀ẹ́dẹ̀ ní jẹ́ kó rẹ̀ yìí mo bẹ̀ gbogbo yín pátápátá kò tí ẹ̀ lè rẹ̀ wá Ọmọlúkà Yorùbáwùyí everybody ẹ má jẹ́ kó rẹ̀ wá a ní láti máa yin àwọn èèyàn lọ bá wọn wọ̀nyí wọ́n lè lé wa wọ́n lè domi sí wa lára wọ́n máa padà rí òótọ́ my brother wọ́n máa padà rí òótọ́ àbí kò yẹ yín. mo gbàgbọ́. ẹ rí i pé nǹkan tó lóye ń jà fún ó ti ń spring up lọ́dọ̀ wa ń bí láti London bí ó ti ń spring up kẹ́mi ti ń jẹ́ kán mọ̀ pé àníṣe Yorùbá lòun sẹ̀ àfẹ́ tó bá jọ máa lè Yorùbá. bẹ́ẹ̀ni ìṣẹ̀lẹ̀ bọ́ kékeré tó gba kínní so Yorùbá òtítọ́ máa fara wọn gẹ́gẹ́ bí orin rẹ́kọ̀dù yìí tẹ̀ ṣe òtítọ́ máa lékè òtítọ́ ló máa lékè gbẹ̀yìn so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rẹ̀ yín ẹ jẹ́ ká túbọ̀ campaign tó rìlíìsì Délé Fárótìmí tẹ̀ tó nǹkan bá fi máa jáde káwá jẹ́ kó mọ̀ ká yan àwọn èèyàn mo ti ń sọ léyìí àwọn wọ̀nyí ọtí wa náà máa jẹ́ àwọn àgùntàn Yorùbá nìkan ni wọ́n mo gbà fún yín àwọn náà ń gbọ́ fídíò yìí báyìí wọ́n máa gbọ́. tẹ́lẹ̀ yóò bá ṣẹlẹ̀ sí ó dàbí pé kò ń kò ní rí dájú pé yes it's enough this Nigerian music pẹ̀lú àwọn pẹ̀lú ètò wà ní Glasgow wọ́n gbàtọ̀ ti rí ṣe wọ́n wá rí pé yes let's wait for us to move away from this contraction tó ń pè ní Nàìjíríà wọn. so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rẹ̀ yín káwá ìta máa yàn sí kó lọ kí ló gba ẹ̀wọ̀n ẹ jẹ́ ká sì lọ kí ká lọ ra nǹkan fún bẹ́ẹ̀. ọ̀dà wọ́n ti gba béèlì ẹ̀ ó ti wálé wọ́n ti gba béèlì ẹ̀ wálé. ó ti wálé. ó ti tán inú mi dùn bẹ́ẹ̀ Ọlọ́run á dẹ̀ gbàkóso ẹ má jẹ́ kó rẹ̀ yín my brother Ọlọ́run á fún iṣẹ́. ó dà sà ẹ ṣé. ó dà sà. ẹ ṣé ẹ ṣeun. ó dà ẹ ṣé gan. Bàbá Èkìtì àwọn náà ń pè ẹ jẹ́ kí n gbé wọn wọlé àwọn nìkan ni a máa fún láyè lẹ́yìn Bàbá Èkìtì a máa lọ nìyẹn tó dásìkò ti lọ ẹ mọ̀ pé ètò wa ò kì í pẹ́. ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ apápátá tí ẹ wà pẹ̀lú wa Bàbá Èkìtì fẹ́ dá sí ètò yẹn láàrin ìṣẹ́jú kan sí méjì tó ti ń bá fún Bàbá Èkìtì láàyè àní kúrò bílẹ̀ ni ó yá ẹgbọ́n sókè ẹkùn ọkọ onítìrì ẹ sọ̀rọ̀ sókè ká gbóhùn yín o $1 million yẹn kẹ́tì ẹ̀ wá ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ṣe pín. ẹ ṣeun. Hey. Hi. Ìbéèrè tí Ọlọ́run ní kí n béèrè lọ́wọ́ àwọn àgbà wòlíì ẹ ní ìjẹta ni wípé òun Ọlọ́run ti fèrè ran Nàìjíríà àwọn wòlíì àgbààgbà yẹ pé òun ò mọ̀ nípa Nàìjíríà. Bẹ́ẹ̀ni tí òun ṣètò òun bọ́ torí pé àwọn náà ń jẹ ní dídí mọ̀dàrú. Mo bá ọ̀rọ̀ kan lẹ́nu yín tẹ́ ní lọ Lùgádì ló sọ wá lórúkọ Nàìjíríà. No, girlfriend díẹ̀ olóṣù ẹ̀ ló sọ Nàìjíríà ní Nàìjíríà kì í ṣe lọ Lùgádì gangan alẹ́ ẹ̀.
alẹ́ náà ni mo sọ mí sọ pé lọ lùgádì. Aborúkọ àtọ̀runwá wa àfilẹ̀. Orúkọ tọ́lọ́run yàn máa wa àfilẹ̀. Àwa ló ń jórúkọ àjòjì. The majority àwọn àgbààgbà Yorùbá wọ́n mọ̀. And the majority of them àríjẹ ní mọ̀dàrú ni wọ́n. Wọ́n ní kò bá òní sọ̀rọ̀. Ó wá ní kò gbẹnu ẹ. Ó mẹ́yí ẹ̀mí tó ti tọwọ́ ìwà burúkú tí òní ń wù tó ti tọwọ́ ẹ̀ bọ̀. And mi gẹ́gẹ́ bí ẹ̀jì kan nígbà tí mo rí ọ̀rọ̀ bọ́dà mi délé bá tó Fádótì mi mo tẹ̀sí wọn. My brother, use your energy to save the Yoruba land. My brother, use your energy to save Yoruba land. My brother, use your energy to save your generation, your identity. Use your energy to save the Yoruba land. Nigeria is finished. Kó mọ òfin, kó ráìtì jù bẹ́ẹ̀ lọ, Nigeria máa dá ẹlẹ́bi. Because àwọn tó ń jẹ ní ìdàrú, wọ́n wà ń bẹ̀ tó jẹ́ pé ìdí màdàrú yẹn náà ti ń jẹ. Ọ̀sìn Yorùbá tàbájáde kúrò nínú ọgbà ẹ̀wọ̀n, tàbájáde kúrò nínú cage. Kò sí irú àdúrà tí Nàìjíríà lè gbà. Inú mi dùn pé ìyá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. Ó méye ìṣòro tó ṣe ní ilẹ̀ Yorùbá. Ó méye orí òkè. Ó méye pẹ̀tẹ́lẹ̀. Ó méye orí àpáta tàbí ń gbà. Ó méye àfáà tá a produce. A produce àfáà ju Saudi Arabia lọ. A produce pásọ̀ ju Israel lọ. Síbẹ̀síbẹ̀, ọ̀dọ̀ wa ní sẹ́ńtà ogun. Ọ̀dọ̀ wa ní sẹ́ńtà òṣì. Àwọn ìlú tí ò gbàdúrà bíi titi wa, wọ́n dẹ̀ ń gbádùn. Ṣé kò yẹ ká kí sára? The majority of pastors olè ni wọ́n yà 419. They know the right thing. Ohun tí wọn ò fi fẹ́ sọ́pọ́tì ìgbéǹde òmìnira ilẹ̀ Yorùbá ni pé wọ́n mọ̀ pé tí ìran Yorùbá bá jẹ́ tábà ní orílẹ̀-èdè wa, ayé fàmílẹ́tì tuntun jẹ́ wọ́n àníírí jẹ́. Ìwà àkúwà dẹ̀ ti yùn mọ́ wọn, ó ti dùn mọ́ wọn, ó ti di omi ara wọn, ó ti di ẹ̀jẹ̀ ara wọn. Àwa ọmọ Yorùbá tí wọ́n ń là náà lórí lójoojúmọ́ ni ẹja dìde. We must reject Nigeria totally. Níjẹ́ta mo lórí ọ̀fẹ́ mo lọ sí nǹkan. Náà máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ olóṣèlú kan ní tẹ́ olóṣèlú kan bá fẹ́ kí n ṣiṣẹ́ bó ń sìn kó fi 200,000 naira. Báyìí lòun ṣe máa mọ̀ pé ó máa ṣiṣẹ́ fún. Mo ní sàtí 200,000 yẹn bá tó kó kí ló máa jẹlẹ̀. Ó wá dúró. Mo ní ara ń tẹ́ bí ṣe ra yín náà nìyẹn. Ṣèbẹ́ ìlẹ̀ sọ pé ọmọ yín ò lọ sí skul ń sì pé ẹ̀ rówó. Ìṣèbẹ́ ilẹ̀ ṣẹ̀tẹ̀ ṣẹ̀tẹ̀ ṣẹ̀bẹ́ gba owó. Ṣẹ̀bẹ́ ẹ dìbò ẹ ṣẹ̀bẹ̀. Àwọn bí òótọ́ máa ní ọ̀sẹ̀ kan ọbẹ̀ yìí ò máa tọ̀sẹ̀ mo ní mẹ̀ṣẹ̀ tí wọ́n máa jìyà lọ nìyẹn. Wọ́n máa ń wùwà yẹn ni. Pé ní àtẹ́tẹ̀ tó bá fẹ́ dìbò tó bá da àgbàdo síta, wọ́n á lè rí ọmọ Yorùbá mú. Àwa kíkà jí ohun tí wọ́n ń bùlé wa lọ́wọ́ yẹn belong to. Tá a bá gba orílẹ̀-èdè wa lénìí, bílíọ̀nìà máa pọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ wa. Ilẹ̀ aṣálẹ̀ náà fẹ́ sọ ìlànà Yorùbá dà. Ẹ má gbàgbé, the agenda of Fulani is to level the Yoruba land, to take over the Yoruba land. Tí àwọn olórí wa dẹ̀ mọ̀, òun lè fi rí ọmọ wọn ò sí Nàìjíríà mọ́, ọmọ wọn ò sí ní ilẹ̀ Yorùbá mọ́, ọmọ wọn ò sí àwọn àgbààgbà wa wọ́n mọ̀ agenda àwọn Fúlàní. Wọ́n bẹ̀rù àwọn Fúlàní ju àwa Yorùbá lọ torí pé wọ́n fẹ́ gba oil block àbí kílẹ̀ ń pè é. Àwọn tí ò kú ní bùjẹ́ tètè. Àwọn làwọn àgbàlẹ̀ Yorùbá lọ ń ṣe yẹsàyẹsà fún torí oil block. Wọ́n mọ̀, ask Tinubu, ask Ọbásanjọ́, ask all of them. Ìkà ni wọ́n máa fẹ́ sọ Yorùbá sínú ìgbèkùn ni. Nígbà tí odidi number 1 of Yorùbá land tó dìde tó lọ bá Buhari ní Daura lọ ṣe ká ẹ pé bàbá ẹ ṣé o. Over 29,000 ọmọ Yorùbá tẹ́ ẹ pa, thank you. Tẹ́ ẹ bá tún fẹ́ pa mọ́ àyè wa o, ẹ ṣàyànyàn kan wá. Gbogbo wa la mọ̀ pé Boko Haram, àwọn olówó wọn ló wà behind of it. Gbogbo wa la mọ̀. Ṣètìmá ó lọ sí káàpù àwọn Boko Haram lọ ń bá wọn jẹun. Gbogbo wa la rí fídíò ẹ̀. Why are we deceiving ourselves? Ṣé ó dìgbà tó bá pa wá lónìí kí iye wa tó jí? This is time. Majority àwa tá a wà lé. Bí ọ̀rọ̀ olóyè Ìgbòho ni.
ó ní àti ìrìn kankan bẹ́ẹ̀ ló bá ń pa wá lójoojúmọ́ bí àyè wa máa ṣí. Ìjọ wo lẹ gbọ́ pọ́pọ́ ọmọ gómìnà? Ìjọ wo lẹ gbọ́ pé wọ́n pa ìyàwó gómìnà? Ṣèbí àwa mẹ̀kúnnù náà ni wọ́n dẹ̀ ń fi ẹ̀jẹ̀ ọmọ aláìní wọ́n fi ń rúbọ kí Nàìjíríà lè survive. Kí Nàìjíríà sì lè dúró wọ́n lè máa rí owó yẹn tí àdẹ̀sí ń tẹ̀lé wọn lẹ́yìn. Ṣé wọ́n gbági mọ́ wa létí ni? Ẹ ṣé bàbá Èkìtì. Àbí wọ́n fi owó elépo bọ̀ wá létí? Àbí ojú wa fọ́? Mo ti rìn káàkiri lónìí, my brother. Ariwo kan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká máa parí. Àwọn ọmọ Fúlàní tó ń wọ ilẹ̀ Yorùbá lójoojúmọ́. Kí ni mission wọn? Àwọn bàbá wọn ló rán wọn. Ẹ kọ́kọ́ lọ occupy gbogbo ilẹ̀ wọn náà. Kẹ́ tó bẹ̀rẹ̀ action. Ẹ já bí àwọn àgbààgbà wa léèrè. Àwọn gómìnà wa wọ́n mọ̀ pé àwọn Fúlàní wọ ilẹ̀ wa ní kẹ̀tínkẹ̀tí. All the senator, all the rep. Gbogbo náà mọ̀. Wọ́n ti fi wá gbowó l'Àbújá. This is time to say no to them. Bẹ́ẹ̀ bá ní sẹ́nitọ̀ ẹ̀lẹ́ lókúta. Bí gómìnà bá lọ ẹ̀lẹ́ lókúta, ó lè mọ̀ pé òun ò túlù ṣe òun bàlú jẹ́ ni. Òkú ètò bàbá mi yóò dára fún yín. Ẹ ṣé bàbá Èkìtì, ẹ ṣé mo dúpẹ́ ẹkùn ọkọ. Ẹ sọ nípa $1 million tí ìyàwó yín gbé lọ o, ṣé ká sọ yẹn lẹ́yìn ètò ni? A sọ lẹ́yìn ètò bàbá Èkìtì. Tẹ bá dáná ilé ẹ má rò pé ti 10 million tẹ gbà lọ, tẹ bá dáná ilé yìí wàhálà ni o, kì í sọ fún yín. Ẹ ṣé mo dúpẹ́ jàre torí àkókò wa, mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great, gbogbo ẹ̀yin olólùfẹ́ òótọ́. Délé Fárótìmí, ìwọ náà rí báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀, people love you. Use that power kó fi save ìran Yorùbá. N tá à ń sọ nìyẹn. Sowore gbogbo tí Sowore ìwọ àti Délé Fárótìmí kẹjọ jókòó, ọpọlọ tọ́lọ́run jogún fẹ̀yìn méjèèjì kẹjọ lò ó láti fight freedom yìí. Ṣé ẹ rò pé Yorùbá ò ní bọ́ ni? Kẹ pawọ́pọ̀ pẹ̀lú Sunday ọmọ Adéyẹmọ brọ́dà yín kẹjọ jókòó kẹ ṣe pàdé kẹ bá bàbá Akíntóyè kẹ sọ̀rọ̀ kẹ sọ́sọ̀tún sósì kẹjọ rìn níbi tó bá yẹ kẹ rìn dé pẹ̀lú agbára tọ́lọ́run sì fún yín. Ẹ̀yin ń pariwo Nàìjíríà tí ò dá látọdún bọ́dún. Ẹ̀yin wá rò pé ìsìn ló ṣẹ̀fẹ̀ dá tẹ bá wá pariwo. Where is left for you? Ẹ ṣé mo dúpẹ́ Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ fi nǹkan ọdún ránṣẹ́ o, kò ní jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé o, kọ́ tí ẹ jáde, ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Máa kọ́ ìbùkún. Ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá, kọ́ tí ẹ má jò pẹ́.